You have to bail yourself here. And if you cannot pay if you cannot bail yourself here, you are in soup. Okay, èmi pé ẹ fẹ́ gba owó lọ́wọ́ mi. Yes, tó wá pẹ̀lú owó, mo fẹ́ gbowó. Yes, kí ló fẹ́ ṣẹlẹ̀? What is bribe? Hello? Sorry, ní station, only bail is free. Ní ọ̀nà yìí mi ò ní fi ẹ̀rẹ̀. Ẹ̀jẹ̀ máa gbẹ. And if care is not taking money, lakondo mo ẹ lórí ta ni ẹ? Watermelon ni. My name is... Hey, nobody care about your name. Kò ní dá forúkọ ẹ. Kí ló kàn wá? Ṣé wọ́n forúkọ ẹ gbowó báyìí? Filẹ̀. Kí ló kó aṣọ ẹ̀jẹ̀ rẹ̀ lánàá? Èèyàn pọ̀ lórí 15 naira. My name is Tanya. My name is SP Akinpelu from the Federal Police Headquarters, Abuja. I bring you, sir. Good afternoon, sir. Ẹ̀mí lò láti wọ́n ní pé kẹ́ máa dúró sí títí máa gbowó lọ́wọ́ àwọn èèyàn, kẹ́ máa stop tó owó lọ́wọ́. Kódà. Ọ̀gá ẹ̀ ní àmì. Ọ̀gá ẹ̀ ní àmì. Laolu Jojo, my darling. Where are you no day? Ṣé wọ́n rí wọ́n ṣẹlẹ̀ sí ẹ ó ní orin kan ó back ẹ up. Ṣé wọ́n lápàdé yewé àtẹ́mọ̀ bára. Ó kọ orin kan wọ́n fi gate kọ́ ẹ́. Yímọ́ ká yímọ́. Pẹ̀gàn ká pẹ̀gàn. Ṣìgìdì ẹlẹ́yìn fi ń gbẹ́ o. Àdéhùn lágbẹ̀ wá. Yímọ́ ká yímọ́. Mi dolu pẹ̀gàn ká pẹ̀gàn o. Ṣìgìdì ẹlẹ́yìn fi ń gbẹ́ o. Àdéhùn lágbẹ̀ ṣìgìdì ẹlẹ́yìn ẹ lọ́dọ̀ ogun ẹ̀ wọ́n tẹ́tọ́ pọ̀. Wọ́n yà yí ẹ lóde. Ẹni awí fún ọba jẹ́ ó gbọ́. Ẹni tí a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà. Tábà ní kọ́nà pé bó ṣe rí wá bí ti rí rèé o. Tábà ní kọ́nà bí ti rí wá bí ti rí. Wọ́n gbé ọ̀rẹ́ ni. Èmi. Wọ́n gbé ọ̀rẹ́ ni. Wàá lè sún ọ ní, ṣé tí ẹ fẹ́ yẹ ni? Bó wà ń bíbí, mo jókòó mo ronú bí bó ní bí ẹ̀rìn mi ó ṣe rí. Bó ní square root mi bó mo fẹ́ bá yàrá ọ̀rọ̀ mi já. Ó sì wà mí ò sì ń pariwo lé mi lórí. Bó bá dúró òfò tó ń pa ẹ̀ nísìn, kí ló dá lé lórí? Má rẹ̀ jú wẹ̀rẹ̀ mọ́ mi. Kí ni tọ́kọ wa? Má rẹ̀ jú wẹ̀rẹ̀ mọ́ mi, èmi nìkan káàkáì. Ọkọ lè tẹ̀lé ìrànjú wèrè. Ojú wèrè àbúrò tí ń rán. Ọkọ lè ìrànjú wèrè. Ibi ìbò àti gbogbo tí aṣọ ọdún dẹ́kẹ̀dú ọ̀rọ̀jú mọ́ wọn bẹ. Kéèdè ṣe wọ́n ká lẹ̀ mọ́ ìmùkọ̀ káàkáì. Káìkáì. Ta ló sọ dídé? Lọ́pọ̀ ọba aláṣọ sẹ́ẹ̀lì lọ́jọ́ méjì mẹ́ta jọ ọmọ ìbúrọ́dà kí n la ṣe ẹ̀ olùdéwò la ṣe yìí. Dọ́bà jẹ́ tí wọ́n ṣe yẹn lùkà báwọn tó san àwọn tó gbàṣọ náà jẹ́ kólóbó. Jọ ọjà rẹ sà kí wọ́n fẹ́ bá yà ajá síbẹ̀. Explain. Ibi tẹ́bí bá pa ọ́ dé ibẹ̀ náà lọ bá yàrá ọ̀rọ̀. Èmi mo sọ fẹ́ bọ̀ wọ́n jẹ́ ń dìde sí ọ. Dọ́bà dìde kí ló fẹ́ ṣe? Dọ́kàrọ̀ òjò lọ́wọ́ búkú kámbẹ̀ kí ló fẹ́ ṣe bí dàgí yan. Ìyàwó alálùbáríkà. Mi fi wá tẹ́. Ìyàwó alálùbáríkà. Má kọ́ ọmọ mi. Má kọ́ ọmọ mi. Oníṣẹ́ òsì tó ń ṣe. Má kọ́ ọmọ mi. Ẹ tún wá ṣe tó get out. Akaba fọwọ́ nígbà ọkà òjò lọ́wọ́ búkú kálí. Ṣùgbọ́n ní ìtẹ́bọ̀ yìí. Sórí ọ̀fọ̀ wèrè tó ń pa yìí yóò kó ìyàjọ́. Èsè pọ̀fọ̀. Èsè pọ̀fọ̀. Kó ẹ̀fẹ́ ṣe. Èmi ló ń bèrè pé kí ni wọ́n. Lédè àwọn bá fẹ́ dádó dá kíákíá ló ní rí. Àwọn tó ń bùgá mi ní gan ti sápamọ́. Àbúkọ ẹ̀rọ bá sápamọ́ èmi yàtọ̀. Èmi ló ń sọ pé kí ni mo fẹ́ ṣe. Ẹ tún wá ṣẹ́jọ́ ọdún get out. Mo wà ní ọkùnrin díẹ̀ fẹ́ nu obìnrin ni o. Gbogbo wèrè tó ń sẹ̀ yìí mo lè gbọ́. Bàbá nà mí. Ẹyọ kan péré lọ gbà wọn. O jẹ́ ẹyọ kan gan tó tóbi jábọ́. Mo bọ́ díẹ̀ lásán ọjà bọ́. Mo bọ́ díẹ̀ lásán ọjà bọ́. Ordinary body ọjà bọ́. Tọ́wọ́ jẹ́ kéṣù lò mí sí ọ. Jésù bá fẹ́ bọ́ọ̀rù ẹ̀dọ̀ bọ́ọ̀rù ẹ̀ nǹkan mo ti ṣe tán pẹ̀lú ẹ. Máa jí lọ́wọ́ bukú mọ́ mi kí n mẹ́ta náà fọ ẹ. Ẹ sì wá ṣe kálẹ̀ lọ́wọ́ bukú wẹ̀ kàwé ti ṣe. Left right front back. Tẹ́ẹ̀tì yẹ̀ lọ́wọ́ bukú ọkùn ẹ. Nígbà bẹ́ẹ̀ bọ̀ fọ̀sẹ̀ ẹ̀ ní gbọ́ túká lọ́yàn bá gbé ẹlẹ́sìn kwala kirikiri jọ sọ bí. Kirikiri jọ sọ bí lẹ́bùkú aláìní tìjú. Tẹ́ẹ̀nù kan ẹ yé ọkùn ẹ̀yà. So àwọn tí mo sọ fún ẹ pé wọ́n fẹ́ gba 200,000 yẹn ibẹ̀ ni mo ń lọ sìn yìí. Because the woman said she has other customers, you know, that want to like invest in the company and stuff. So I'm trying to like to persuade her to, you know, Yeah. That's really man to ní UK visa lọ́wọ́ visa is ready. Nǹkan tó kàn sọ fún mi nísìnyí wípé òun ní issue kan nípa owó láti get ticket and all. Oh my God. Sufferness is too much in this country. Ẹ̀yin ọmọ ìlú yìí yẹ kàn ṣe ń jẹ kó Nàìjíríà kàn sọ ní Sapa country. Ó yẹ ká ní flag mi àti Sapa. Seriously, like Ọlọ́run ní pé kí irú company bí tiwa yìí wà o. Because
Even Bobo Yensin, I'm thinking maybe we should involve him in that program. Program of coffee 1 million, could be 10 million. Yeah. I guess I'm going to call him and explain to him more better. Right? That will make sense. So those women here, when I get to their place, I'm gonna make sure that all other over 10 friends join our company. Yeah, I believe you. So, oh, I'm sorry. I don't really like to brag so much about our company, you know. America go headquarters. Wow, you understand? How white are they? Someone you're the millionaire. It's my bad. I'm sorry. But they only benefit in the program where you. Tobacco 1 million. Imagine if I found 10 million. 100 ti ma wa okay kon le tètè ní startup tó dá o mo pé àárọ̀ wọn dá ko so wọn lè dá àtàlẹ wọn náà. Agbọ́dọ̀ mọ̀ nǹkan tó ń fa rẹ̀ fẹ́ come up pẹ̀lú náà. 100 million is nothing now. Don't worry. All right, I'll be expecting your call. Yeah, I'll be safe. No problem. Trust me. Just keep going like that. Yes, thank you. Or probably before with a liar. If you give me money, I can go take us. Trust me, I'm going to give it to you. Yeah. All right, Ken. Pẹ̀lẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Báwo ni? Dáadáa ni. Àárọ̀ wa ò dá. Àárọ̀ wa fòjò rọ̀ ni. Ló sọ dalé mọ́ wa lọ́wọ́. I don't understand. Àbí iṣẹ́ tó yẹ ká ṣe ní ọjọ́ àárọ̀ òjò ó padà gbà mọ́ wa lọ́wọ́. Ọ̀sán tó yẹ ká wá bẹ̀ gan wọ́n padà sí 70 mọ́ wa lọ́wọ́ ni. Nígbà tó wá dalẹ̀ asáwò pé àṣà tiẹ̀ bọ́nú ẹ̀. Ọlọ́run á yọ gbogbo wa. Àmín. Ní tó bá ti mú yàn pé èèyàn sẹ́rí ẹ̀yin lè mọ̀ wá ẹ̀ sì mọ̀ ya tó jókòó yìí. Ìlú wa yìí ọjọ́ kan náà ṣènáwó wọ́n kó àwọn èèyàn jọ ó di alẹ́ mọ́ wa lọ́wọ́ èèyàn bíi bóyá èèyàn méjì ló yẹ kó sunú yàrá àpadà sọwọ́ di 6 ni oníkálukú wa gbé báyìí. Àwọn tó gbọ́ mọ́jọ́ yẹn gan bóyá 3 sọ̀mù náà sì ni àbí ẹlòmíì padà gbà ká mú pé àwọn aṣọ di pàtí mi ó ní ìgbésí ayé wa sápá ń bá wa jà gan. Mójú ìyá yìí ni mójú wọn. I don't think so. Ọjọ́ tá a lọ sọ́jà tá a fi ṣe ìpolówó fáwọn ọlọ́jà wọ́n wà lára àwọn ọlọ́jà. Tòótọ́ ní ẹ̀ẹ́dójú mi mọ̀mọ́ nínú ọjà tí mò ń tẹja. Ẹ̀mí ni wípé ẹni iná wà nínú ọjà lọ́jọ́ yìí. Ẹja náà ta wọ́n fẹ́ máa tẹja mọ́ gan wọ́n láwọn fẹ́ strike mú ní ẹgbà mi ẹlẹ́ja kúìtì ó dògún kúìtì ẹja kí ló dé tẹ́ni tó ta fẹ́ kúìtì láì jẹ́ pé ẹja lòun sàbíamọ́ mọ́ wọ́n ṣe húkọ̀ọ̀pù fúnra wọn kí wọ́n à ń tiẹ̀ tó fẹ́ fún wọn rúùmù ni mo ṣe ní máa bọ̀ àwọn olùgbàlà kan ti débi mo sọ fún mi pé ìlú yìí orí wọn ò pé Ọlọ́run wá rán mẹ̀sáyà sí wa sọ́tún ẹ̀kan dènà mẹ̀sáyà èmi ni mo dúró yìí mo sọ fún wọn pé kẹ́ tó gbé iléeṣẹ́ yìí débi ni mo ti dúró kò sí nǹkan tí agbára mi ò ká ló jẹ́ kí n wá ẹ jẹ́ kí n gbọ́ látẹnu kí ni àlefẹ́ òní lọ́wọ́. ó tẹ̀ ṣé ó tẹ̀ sú mi ni mo fẹ́ ti sọ mi ni kò sọ́jà kò sówó kò sí kankan wọ́n á ní mo rántí pé Ọlọ́run gbé mi kọlá oore kan ní ọjọ́ kìíní àná pé kí n tètè bá wọn sọ̀rọ̀ kémi náà wá dòwò pọ̀ pẹ̀lú ó tiẹ̀ sú mi àmọ́ mo ò lówó púpọ̀ ká ní mo ní bí 1 million yẹn báyìí mi bá kọ̀ gba 100 million tí àwọn ẹni pé ẹ fẹ́ bá wa dòwò pọ̀. Bẹ́ẹ̀ni. Okay, like bí èlò wa ni ẹni lọ́wọ́ tẹ́ fẹ́ come up pẹ̀lú. Kò pọ̀ bí àwọn madam ṣe sọ mi ò ní 1 million báyà mo kékeré ní 100,000. I mean pé fẹ́ come up pẹ̀lú 100,000. Right? That's a chicken change. Irọ́ DJ Siki kan ló ọkọ ẹ̀. No, that's not what I mean. Ojúlówó ojú ṣàánú. So ìgbà wo lẹ fẹ́ mẹ́rin deposit mi? Báyìí nísinsìnyí. Ó ti kó owó dání. Mo sọ fún yín mo ní ẹ fọkàn balẹ̀. Let me give you my account number. Àìdúpẹ́ ara ẹni. Sẹ́ẹ̀rí bó ṣe wà, èmi sọ fún yín. Èmi ni máa kó rere bá lu wọn mọ ní. A ní mo ti fẹ́ palẹ̀ mọ́ mo ti fẹ́ ti sọ. Lè palẹ̀ mọ́. Onídùú olódókòó yìí. Tó rere bá sì dé. Tẹ́ ẹ bá sì fi mọ̀ wá náà, àwa ń ṣe tiwa fọ́lọ́ ni. Máa fi mọ̀ ní. Kẹ́tẹ́ má fi mọ̀ wá. Ẹ bá wá sí tó máa fún yín lẹ́yìn já. Tẹ́ bá ti make deposit jẹ́ ká wá rí confirmation yín. And I'm going to tell you when you are meant to receive your money. Ẹ ṣé gan, ẹ ṣé Ọlọ́run ara ẹ̀yin náà lọ́wọ́, ẹ ṣé o. Mo wá lọ́rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Sẹ́rí mọ́gàjí lu wa ìgangan. Ilẹ̀ tó wà lọ́wọ́ wọn tó jẹ́lẹ̀ ẹ̀bí. Wọn lówó lọ́wọ́. Wọ́n á fẹ́ fi dòwò pọ̀ pẹ̀lú yín. Mo ní kán wá mọ́gàjí ọkọ̀ bá mi lédè. Nígbà táwọn wá láwọn ti fẹ́ ṣe ni mo ṣe tí wọ́n bá wá
ilẹ̀ kí ni ìyẹn lè ṣe fún wọn lórí ọ̀rọ̀ kẹ́lí ìgbàlẹ̀. Wọ́n fẹ́ fi ilẹ̀ bá wa transact, right? irọ́ wọn lọ àmsáàtì o àmsáàtì ó sọ ní ìdòwò fún wọn tí ó sá lọ. Nǹkan tí mo mìíràn ni wípé wọ́n fẹ́ fi ilẹ̀ bá wa fi dòwò pọ̀. Èmi ò mọ̀ pé tẹ́ ń sọ ni wọ́n fẹ́ fi dòwò pọ̀ ni. Bọ́ ẹni tẹ́ ń sọ mi ò mọ̀ ìgbà wo ni wọ́n fẹ́ wá sí ìbàdàn àti pé báwo la ṣe lè rí wọn. A lè máa discuss nípa èèyàn ká má rí mi. àárín mi àti yín nìyẹn ibi tí èèyàn bá ti ń jẹ èèyàn gbọ́dọ̀ fún yẹn ọmọ ìlú yìí ni. Ẹ gbọ́dọ̀ mú wọn wá sí ìbàdàn. Màá mú wọn wá ẹ̀jẹ̀ kọ́kọ́ yanjú eléyìí mú wọn wá. Ìwọ kọ́ mo bá sọ̀rọ̀. Ìwọ kọ́ mo bá sọ̀rọ̀. Tó bá gbé ẹsẹ̀ bẹ́ẹ̀ ìwọ kọ́ mo bá sọ̀rọ̀. Orí ẹ̀yìn ni sórí wàhálà tó fẹ́ ṣẹlẹ̀ yìí. Sórí wàhálà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ yìí. Ìyí tí ò ní jẹ́ kó ṣẹlẹ̀ mọ́ tí wọ́n dá wàhálà dúró nínú ilé yìí ni pé kọ́ ọ bá ń kówó mi àbí kó kú. Torí èèyàn ò ní gba rìfọ́ọ̀nì lọ́wọ́ òkú tàbí kó wọlé kó kówó mi fún mi tàbí kó sọ bí tó wó mi wà kájọ lọ gbà ń bẹ̀ bí ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ òkú méjì ìrọ̀ òkú méjì òkú kan ìwọ nìkan yìí ọ̀bọ̀ náà lálejò. ọkọ mi jọ ọmọ pa mí ní bá kú mi wúlò kó ẹ. ìgbà tó òkú sọ wúlò ní ipa padà á pagbá. mo wúlò kó ẹ lọ́wọ́ bẹ́ẹ̀dì ọkọ mi. bẹ́ẹ̀dì ti wà useless ìjọ mo ti sun bẹ́ẹ̀dì pẹ̀lú rẹ̀. àṣẹnugọ kíní kíṣì mo náà ti gbàgbé ìjọ ọkọ mi ṣàìnà. tó lè ṣì gbogbo eléyìí tó ń tì mí ṣe tí mò ń ṣe káàkiri èèyàn lè tóbìnrin lọ́rùn mọ́ọ̀sà mọ́mọ́ kan gbà tí ọmọ ń gbóná tó kó máa ń gbé pósí lọ gbé pósí bọ̀ tẹ́nì kankan òkú fún tán taná sí lórí fún kí ni client ẹ̀ kú báyìí obìnrin yá fún báyìí ó sì bẹ̀rẹ̀ sí ní gbàgbé máìkì kọjá ọbẹ̀ kọ́rọ̀ mi ó gbàgbé máìkì kọjá. I will stand by you. You cannot stand by me you are not a king kong. Má ṣe wèrè o. Àlọ́wọ́ búkú ìmọ̀dájọ́ kọ̀ wọ́n kówó lọ. Wọ́n kówó lọ. Mi ò lè náwó ẹ̀mí ìṣe nínàkúnà owó mọ̀ mi. Pẹ̀lẹ́ o wèrè onínàkúnà ọmọ inú bíbélì sáyé ọ̀fẹ́ ta jẹ́ kó rí ẹ pé o sórí wèrè kan wà lára mi tí n ti fi hàn rí àwọn tó máa ń rí mi táìmù tí mo máa ń lé mọ́tò tí mo máa ń lé dáńfó pé ọmọ wèrè mọ́wọ́lẹ̀ ìwà gangan ni màá wá wù fún ọ báyìí tàbí kí n rí ọ̀rìn ẹni tó jẹ mí lówó bó ṣe wà yìí. má ṣe bó ṣe tó ṣàánú mi. bó ṣe wà yìí ayé ẹ ti bà. ọkọ mi jà. tó para mi kí n pa ẹ fúnra mi. má pa mí. Hello nǹkan tí mo fẹ́ bí ọ nìkan dá mi lò tó fẹ́ para mi kí n pa ọ fúnra mi. none of the above. ìgbà tí mò ń kọ́ wọnú ilé yìí ìwọ yìí nìkan náà ló fi mí ṣe ẹ̀yẹ nílé ayé mi báyìí láti gbà tí mo ti máa rí ìwọ yìí nìkan náà ní ìbànújẹ́ ayé mi ìwọ yìí nìkan náà ò tì mí lẹ́yìn ìrìtọ́ máa ń tì mí lójú ìwọ yìí nìkan ló máa ń fi ọ̀rọ̀ bá mi yá if I think back of bad things you have done for me your life will never remain the same kí ló ń gbódù ọ. Can somebody call to invite kùtì ọwọ́ òkú ọmọ ìpínlẹ̀ wait I'm about to kill you right now. Baby, don't do that. Do what? If I do that thing, you will come to your senses. So níbo ṣe wà yìí ọ̀n padà lóńdó. Tọ́ba fẹ́ pa àlọ́ sóńdó pẹ̀lú ara rẹ̀ you have to pay me. Tọ́ba fẹ́ gbé ara àgbákò padà sóńdó you have to do kọ́ni before you pay me. Ọkọ mi. But either way you must pay me. No kọ́ni lọ ṣàìdọ́ mi. Pẹ̀lẹ́ kọ́ni padà lọ́dọ̀ ọmọ mi ṣe yẹ̀yẹ́ mi kọ́ni lé. Ọ̀rọ̀ rẹ ti dọ̀rọ̀ yẹ̀yẹ́. Ọkọ mi jọ. Àbọ̀ òṣìṣẹ́ Sorry, what are you doing? I'm begging. You are begging? Yes, sir. Is this how to apologize in your hometown? The way you are begging, it's getting me crazy all day. I'm killing you simultaneously. Yeah! Oh no! Ọmọkùnrin èmi náwó kún ẹjọ́ o ṣọgbọ́n pàlẹ́ náà ìjà lọ rí hospital tí ká lọ hospital kan tọ́jú rẹ o èmi náwó kún ẹjọ́ ń tẹ̀lé ṣàlàyé o. àwọn èèwò ó jáde hospital ló ń pè bí peace2 pé ìkíní jẹ́ kí n lọ bá mi ro oògùn wá peace2 ẹni bá ń gbọ́ peace2 bẹ́ẹ̀ á ní mọ̀ pọ̀ hospital ló sọ bá mi ro oògùn wá ní mi lọ hospital kankan. Ó dìbò ẹni ká fọwọ́ ìmú ìṣe kó bá mọ̀ bọ́ ọ̀msà àbí kàn pé kó bá mọ̀ bó bá ṣe ń ṣe ènìyàn ṣé o máa ṣọ̀gbọ́n sáré wáyé kó mẹ́mẹ́ lọ hospital kó má la tọ́jú ara rẹ̀ níbo bẹ́ẹ̀ ṣùgbọ́n kẹsẹ̀ mi bá lè fẹsẹ̀ mi méjèèjì rìn kára mi bá yá ẹni àkú àpọ̀ o ọlọ́pàá kó everybody ni èmi mo mọ nǹkan kó ṣe ní èlé yìí o. gọ́ọ̀lùgọ́ lẹ́fọ̀ọ́ èmi mú rẹ̀ ṣe ṣé ń rẹ̀ máa ń ṣe wọn láti ta kẹ́ ẹ máa ké wálé òun náà rẹ̀ ṣí ẹ ní kí wọ́n ṣiṣẹ́ ní ojú iṣẹ́ báyìí kó mú owó rẹ̀ wọ́n lè jẹun òkun rẹ̀ kó máa fọ omi ìfẹ́símẹ́ǹtì wẹ́ẹ̀ ní jẹun kó o bá jẹ́ fùfú kan náà rọ̀ o lè ṣì gàrí wọn mẹ́wàá náà sàn kùn á dálẹ̀ wàá fọ omi dá o wàá mú omi wàá sùkún rẹ̀ délẹ̀ mọ́júmọ́ pé mọ̀fọ́ ṣóun para rẹ̀ dẹ̀ ṣé ọ̀sá yìí ṣóun kọ́lé owó kébà pàlẹ̀ náà kẹ́gbà hospital lọ ṣòrí ọ̀sá yìí
kan amú ẹ̀tàn ṣó mẹ́mẹ́ pọ́ ẹ̀jẹ̀ kó mẹ́mẹ́ yàgbẹ́ ẹ̀jẹ̀ kó mẹ́mẹ́ tọ́ ẹ̀jẹ̀ dédé omi bá wọn ṣí ẹ kéṣọ pọn pálẹ̀ náà kó wá lọ́wọ́ píṣù wo kó wọn kàn bá ṣe èsì ra mi náà èsì ọwọ́ mi náà o. ẹ̀sùn tí wàá ń ro kúrò mi ní sèse pé o ti níyàn nìkan mi tàn o kún bá lọ wa mọ̀ mí ìsinmi ó kàn sí kú lójú mi. lè máa mí ìsì rẹ̀ níwọ̀ tí wọ́n jẹ́ sọ̀fọ̀ mo fẹ́ mo wà nílé rẹ̀ wele mo oúnjẹ owó oúnjẹ ìrìlẹ̀ fọ ká ṣe oúnjẹ o ká gbádùn àyìnfọ́ kí n máa manage dédé ojú mi rè jí kòtò ní kèbí ti fẹ́ pa láìkó kó gbá sí èmi kémi jọ̀lẹ́ kémi wà tọrọkọ́bọ̀ kémi máa tọ́jú ara mi bó wàá ṣe ń kú lọ́fọ̀ ọ̀sáfẹ́ pa ẹ̀ náà ṣó yẹ kébi pa èmi náà ò dùbúlẹ̀ ṣọgbọ́n pààlẹ̀ jẹ́ ká máa lọ́rọ̀ ọ́fíìsì tó. wọ́n ti wo tí wọ́n ti jẹ́ àsọ̀rọ̀ hospital torí ikú rẹ̀ náà mo dẹ̀ ń kú rẹ̀ investment ni mo gbójúlé. owó ìpá rẹ̀ kọ́kùnrin bá ná ìyàwó rẹ̀ ń bá pìlánì ìyàwó ẹ̀ ń bá tọ́jú owó ìyàwó ẹ̀ máa sọ fún ọkọ mi o jí ká ṣe wá ẹ̀ mẹ́sẹ̀ wá ẹ̀ ṣe wá ẹ̀ ṣùwọ́ ṣògbọ́n jù wá ẹ̀ lọ ó yá ní hospital o. òbí mo dẹ̀ ẹ́ ń di láìpẹ́ mi sí ṣùgbọ́n kára mi bá lè yá kí mo fẹsẹ̀ mi méjèèjì rìn ọlọ́pàá kọ́ everybody mo lè fi 10,000 kí n fi wá 10 naira. mo ń pariwo létí mi o. iye lọ́nà sí wíìsì babaláwo kan kó dájú kó wíkẹ́ẹ̀tì kó gbóná ní Ìjẹ̀bú kò lè mú mi lọ kó lè sáré bá mi yàyàn wèrè lórí eré. wò ó mú ẹrin Ìjẹ̀ṣà owó tí omi ti ń dà nínú rẹ owó bẹ́ẹ̀ kẹ́ la ṣe pé. torí mo ṣe wá ìka ti ń gbénú mi o èmi gangan nìka o ìka ti ń gbénú mi èèyàn ló dé. ké gbọ̀nà hospital náà yìí ṣí máa ṣọgbọ́n yín ẹnu o. àjọ ògùn ni kó bá mi rẹ̀ ìṣòwò kí mo bá fẹ́ san náà lọ sí ìṣòwò ìṣòwò. owó iná ẹ̀ ni. ìṣòwò bá fẹ́ san náà sí mo síríọ̀sì. jọ̀wọ́ bá mi ro oògùn kó kàn lè sọ still life mi mọ̀ jẹun kú bẹ́ẹ̀. kéde lọ hospital yá máa jọ sùn ìlú bẹ̀. kíbi kankan dì mí mú bí àyà. o ti ń lọ àyà rẹ o ti ń lọ rẹ yẹn o. ibi náà ló wà ibi ìbí ṣọmọ pálẹ̀ náà ìjìká máa lọ. ọ̀rẹ́ mi àwọn àgbà bọ̀ wọ́n ní tá a bá gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́ nìkan àbá àṣírí gbogbo bẹ́ẹ̀mi ṣe ń tún náwó ọ̀fẹ́ sí ọ ọkàn tó ń fi tìjà dá padà fún mi téèyàn méjì bá jà bó ṣe wà àwọn méjèèjì náà wọ́n jọ ní 40 àmì mi ò wo 40 mọ́ 2 wrong cannot make it right. 2 wrong cannot make it right kò yẹ kó rí bẹ́ẹ̀ Ganiyu ṣé ibi tá a fọ̀rọ̀ sínú ó wá sọ̀rọ̀ ní bá mi kò dúmọ́ tó mọ́ àmọ́ èmi rèé o wọ́n ní ká máa gbé òdùnnú kúrò lọ́kàn mo ti dárí jiyàn tí wáyé kí n dárí jiyàn ni pé bó mo ṣe dé báyìí bàbá dúdú rè ìjà ti tán. ọdẹkù ká mọ̀ parọ́ Ganiyu owó ti yọ láàrẹ o ayé ò ní rídìí rẹ o béèyàn bá sáàkùn tó lóun orí Ọlọ́run ní fìdí rẹ hàn wọ́n mọ̀ tẹ̀ wájú iṣẹ́ rẹ̀ ọ̀ àmọ́ gbèrú iṣẹ́ tó èèyàn rí kọ́ mọ̀ ṣe àdúrà tí wọ́n ṣe olùpẹ̀tọ̀ kódà kọ́ mọ̀ sí olóṣù abẹ́rẹ́ àbájẹ́ gbogbo sẹ́tẹ̀ bá ń ṣe láyé Ọlọ́run fàlùbárí kàsí. àmín kásìrè sórí gbogbo ìgbà nǹkan ṣe mí èṣù ń lo nǹkan lọ́wọ́ èṣù gbogbo pàtàkì wa èṣù ń lo nǹkan lọ́wọ́ bí yóò ṣe wá di pé èṣù ló ń ti ń lò tán báyìí ọkàn lo èmi ni èṣù ló fà á. Ọlọ́run ti wá yá òye èṣù ẹ̀sìn ní pàdé mọ́ láéláé. Ọlọ́run ti bẹ́sù kan àdúrà èmi rè Ọlọ́run adúpẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ti yọ à ń jẹun séǹjì ń ṣẹ́kù o. yóò tún máa ṣẹ́kù títí láéláé ní àṣírí wa sí tù. àmín ẹ wá rí ohun tó jẹ́ ìpè ọ gangan ọ̀rọ̀ Ganiya. kí ló mú Ganiya? Ganiya mà jẹ ìyá o nítàn Ganiya jẹ ìyá. ó jẹ́ níbi pé wọ́n tó bá kọ́ lẹ̀ gbà inú ẹni tó jẹ̀yà jù nọ́mbà 1 wọ́n fún un. àmọ́ ń gba Ganiya wá bá mi jẹ ìyá tọ́lọ̀ wá ní kówó dé ṣé kò yẹ Ganiya gbádùn. kódà ó yẹ ọ gbádùn sí ìwọ̀nù sàárè báyìí. yóò sì gbádùn lọ́jọ́ ọkùnrin. àṣẹ. a wá fẹ́ fọ́ àwọn èèyàn lẹ́nu. kí lè fẹ́ dára. a fẹ́ ṣe Ganiya Ganiyu wedding. Ganiya Ganiyu gẹ́rẹ́gẹ́gẹ́ Ọlọ́run kó wò wọ́n pọ̀ gẹ́rẹ́gẹ́gẹ́ Ganiya Ganiyu gẹ́rẹ́gẹ́gẹ́ kó wò wọ́n pọ̀. parọ́ Ganiya ọjà yìí tí èfi kú báyìí. mi jàre. ìgbà òsì ti lọ ìgbà tó báyìí ló kù ẹ sì lògbà ìtì ìpẹ́ ẹ bá wá ní ẹ mọ́ lògbà yóò lọ sáré kú ni yóò ní arìnrìn. sórí ń tọ́ wá tẹ̀lé tí mo fi pè ọ́ gangan èmi ọmọ náà wò ṣe báwo a ṣe ṣe ìwọ ọlọ́jẹ̀ bẹ̀ sí mọ́nú mi o. Ganiyu ìwọ ni o iṣẹ́ ńlá tí mo fẹ́ gbé wọn. ọjọ́ náà ó dùn yóò lárinrin bó o ṣe fẹ́ tọ́ mi dùn mí tọ́ ọgbẹ́tọ̀ mi fún mi ọba òkè ọgbẹ́tọ̀ rẹ̀ fún ọ àwọn tí ń jẹ́tọ̀ bó ní gbẹ́tọ̀ lọ́ọ̀ rẹ̀ ọjọ́ náà wọ́n mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nílẹ̀. káwọn èèyàn jẹ́ kí wọ́n mú dáadáa. èmi ni mo ń ṣe é bọ̀ láti ilẹ̀ èmi ni mo wàá ṣe débi tó lópin. bó ṣe wà ní. lọ́jọ́ náà wọ́n gbà. fọ́tò òun ni mo sọ mo ní màá sọ̀kẹ̀. bàjẹ́. ìwọ ọmọ fẹ́ fi sọ̀kẹ̀ tó bá tún kọ́kọ́ rí ọ pé
inú rẹ̀ ọmọ ọdún ni wọ́n kọrin àwọn èèyàn ó sì jó ní ọjọ́ náà. sí ká polórin ni. wọ́n àti ìdẹ̀ka ṣe kọ́jọ́ náà sáti dùn. ẹgbẹ́ ká má polórin kankan sórí àwọn kan ń bú mi wọ́n ní ìyàwó sàárà mọ́ fẹ́ wọ́n ní mi ìrówó ń ṣe nǹkan orí ìyàwó mi máa ń pè tó òjò tí ń rọ̀ tí ò tí ì dá. àti ìmọ̀ yẹni tí ó pa. mo ṣe pèrò pọ̀ nú pé mo fẹ́ ná owó yìí sórí ìyàwó mi. téèyàn bá náwó wọ́ọ̀mọ̀ sí yẹn láìsàn ni. gbogbo àwọn tó bá ń jẹ́ báyìí kámẹ́rà àgbà kámẹ́rà tí ó mọ káwọn èèyàn. tí ó tún mọ ya wọn lọ. ọpẹ́lọpẹ́ kámẹ́rà o ló jẹ́ ká mọ̀ pé yìí náà wá. torí nígbà bá parí tán tá à ń wo kámẹ́rà láàfin mọ́ àwọn tó ṣe dáadáa. àwọn tọ́wọ́ àwọn táàkì àwọn ikú jókòó èyí tẹ́ ẹ má ga gbóná tí wọ́n kàn jókòó lórí ibú láì nàkan márùn-ún àmọ́ ní Ganiya Ganiyu gẹ́gẹ́gẹ́ ọlọ́run kówó wọ́n pọ̀ Ganiya Ganiyu. ní eégún tí ọba jogba yìí lóde yóò fi òkìtì dánra wò lẹ́kùn rẹ̀. bẹ́ẹ̀ni. ìgbéyàwó tá a fẹ́ ṣe. a fẹ́ kó dáa. bẹ́ẹ̀ni. a fẹ́ kó dáa. a ṣe kan rí tí wọ́n bá sọ pé ó di gbogbo ìgbà wọn. Ganiya ológe. ọkọ mi. no Ganiya. no Ganiyu. bó àbí ṣe mò ń ṣìnà. no Ganiyu. a fẹ́ kí ijó náà kó dùn dáadáa. bẹ́ẹ̀ni kó dùn kó sì lárinrin. Interfenu. Ṣé wá rí tèmi o sori. Ṣé mọ̀ pé mi mo wà in trendy mo sì wà in folky. Bẹ́ẹ̀ni. Ó ti yé yín. Mo mọ̀ bá àwọn èèyàn sí. Mo mọ̀ lọ party oríṣiríṣi tí wọ́n bá mọ̀ sọ báyìí. Èmi ní kokon mu, sì sọ fọ́kọ mi kó ya kó bá mi rà o. Gèlè oríṣiríṣi ní benu cupboard wa. Ní ìsìn tí mo wá fẹ́ ṣe ti tèmi, mo fẹ́ káwọn èèyàn bá mi ṣe. Mo fẹ́ káwọn èèyàn ṣe, mo fẹ́ kí lálẹ́ ó lù. Kí gbogbo olù mọ̀ pé èmi Ganiya o, aya Ganiyu, mo fẹ́ ṣe wedding. Tọ́mẹ̀lì lẹ́gbọ̀n. Tọ́mẹ̀lì. Èwo lórí ibu gan látàárọ̀. Àìsẹ́ mọ̀ pé èmi. Kọ́mọ́ tí ìsọ ẹyọ kan báyìí, ẹ ti gbé. Ṣé wèrè kan lẹ́yà ni kò tí kúrò lára yín ni? Bébí wọ́n ní wèrè oṣù méjì péré lẹ́yà. Ojúkójú. Wọ́n lójú yín kọ́rí ẹni pé kíní. Ṣé wọn ò ya wèrè ni? Ṣé ò sọ fún mi pé ti ya wèrè rí ni? Ojúkójú. Ọ̀rẹ́ mi mà ní. Ojúkójú. Ní sùúrù. èmi sì ń gbé gèrè nígbà tí tí náà fún bí ìwé ìdí Haúsá tó kú sáábù èmi ò kú sí tòǹgbọ́ Yorùbá tọ̀ ẹ máa bọ́rọ̀ yín bọ̀. Kọ́ ọ bọ́rọ̀ wọn bọ̀ ń bu. Ṣé ò ya wèrè rí? Kí ló ń ṣe báyìí? Ẹ sọ fún mi pé ò ya wèrè. A sì tú. Ṣé ò ya wèrè rí? A sì tú. Tún fẹ́ sọ fún mi pé ò sí wírí ni. Ganiyu ṣé kìí ṣe tó sọ pé ó ṣe mẹ́tàdínlógójì rẹ̀ torí kọ̀sán náà rẹ̀ kó talẹ̀ ọmọ kókó àbí ṣé ọ̀sọ́ fún mi Ganiya pé lórí burúkú ọ̀rẹ́ rẹ̀ tó. Níbo lẹ ní mo ṣe bọ̀dà? Sẹ́rí tẹ́fà. Kò parọ́ 17 ni lóòótọ́. Níbo ló ti gbọ́? Ẹbí ká ọ̀rẹ́ rẹ̀ náà lọ sọ fún pátá ń jẹun. Ganiyu sórí ń tọ́fà. Sórí ń tọ́fà. Mo sọ̀rọ̀ fún ọ̀rọ̀ sọ fún ọ̀rẹ́ rẹ̀ sórí ń tọ́fà. Èyí tó ń ẹbí ọjọ́ tá a jókòó tá a jọ ń sọ̀rọ̀ ẹbí lọ́ọ̀fù ló kó sí àwọn méjèèjì lórí. Ìgbà tí lọ́ọ̀fù kó sí a lórí tẹ́mi sọ pé ọ̀rẹ́ mi o ìgbà tí a bó ya wèrè bí bọ́sẹ̀ méjì lè ya wèrè. Kí ló wọ́n lọ pa? Ẹbí mi náà sọ fún ọ pé oṣù méjì lọ́rẹ́ mi fi sẹ́yìn rẹ̀ mi wá. Ẹ̀yin méjèèjì ẹ fi ọ̀rọ̀ mi fi parí ìjà lórí bẹ́ẹ̀dì. Yé! Orí mi sì tún gbóná wá. Orí mi sì ń lọ. Bọ́mi tí sì wẹ́rẹ̀ orí òṣìwò. Ẹ wò ẹ̀yin lẹ́yìn fásitì kò yín sòfò. Tẹ́lẹ̀ wá tiẹ̀ wà máa sọ̀rọ̀ èdè lẹ́yìn. Èyí tó wá gẹrun bá àbí tó yàn àṣẹwó tó lè mọ́ káyì. Ẹ dákun sóun lẹ́wà máa bọ́lá. Ìgbà tó yẹ pé nǹkan tó ṣe fọ́ kálọ́rọ̀ fẹ́ ké náà ni. Ẹ dákun ọ̀rẹ́ mi ẹ dákun ẹ ní sùúrù. Ṣé rí ẹ ti ń dojú kínní rí? Tó rọ́jọ́ náà ẹ̀yin méjèèjì náà ni bẹ́ẹ̀ máa ń rè. Ewu tí mo fẹ́ sọ gan náà nù ẹ wò mo fẹ́ introduce ara yín síra yín ni ọ̀rẹ́ mi nù ojú darí ló kọ rẹ̀ mọ́ wọn kò lójúkojú best lady mi nù tí ó bẹ́ẹ̀ sì mí. Ẹ̀yin best man ti best lady ẹ sì jọ wà ń dán náà. dẹ́kun sáwọn ni wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí síbẹ̀rẹ̀ QUADRI àbọ̀ yìí kejì wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí. Òun tí ọ̀bẹ sì rè. best lady àwọn wo Ọlọ́run má jẹ́ nsàgbákò. Ọlọ́run má jẹ́ fẹ́ kúkú sórí òkè yìí. Má jẹ́ ẹni tí ó fẹ́ kúkú bà mí lẹ́nu jẹ́. Gbogbo èèyàn tó ní wẹ̀rẹ̀ ni wọ́n. Ẹ jọjọ́ pọ̀ ni. Ìjọ òfòwò ẹ wò. Ẹlẹ́rìí burúkú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ owó ìdọ̀bálẹ̀ mi rè ẹ wò mo fi ọwọ́ ẹ̀fúùfù lẹ̀lẹ̀. ṣé ẹ̀rọ mi kò lẹ́kọ̀ọ́ lé. Láyé ẹ̀wọ́n pẹ̀lú ọmọ orogún ìyá ló sì wò dàgbà ẹ wà ìyá mi ń ṣẹ́jú wákàtí kan ẹ jẹ́ ìsọ̀rọ̀ sí kẹ́lẹ́ ìgbàdàn pé kí ló fẹ́ fi wá ọmọ ológun. ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ó dà sọ fún mi lémi àti ẹ ṣó dìgbà tọ́wọ́ bá ti ń níṣòro pẹ́pẹ́ẹ̀pẹ́ ìgbà náà lọ́tọ̀ máa yọjú sí mi ọmọ tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ kó o tiẹ̀ pè mí lórí fóònù lásán pé bàbá mi ṣàlàáfíà lẹ́wà o ìṣòro ló jẹ́ fún ẹ ẹ̀dùn náà ṣó wá dìgbà tọ́wọ́ bá níṣòro
kó tó máa wá mi wálé ni àbí bó torí pọ̀rọ̀ ẹ kò yé mi rárá kò yé mi o bí iṣu bá dájú ẹni tó bá dá àtòrí ẹ̀ bọ́ná ni tó bá ti ṣe ohun tí mo ní o máa ṣe kó máa yọjú sí mi bí tí wọn náà bá níṣòro wọn ò ní ṣe bíi pé mo rí ọ èmi mo wí bẹ́ẹ̀ fún ọ. bá mi ìlú bínú náà iṣẹ́ ló sọmọ lù bí òkú. iṣẹ́ ni lóòótọ́ iṣẹ́ lóògùn iṣẹ́ múra síṣẹ́ ọ̀rẹ́ mi iṣẹ́ la fi ń dẹni gíga àmọ́ má wàá jẹ́ kíṣẹ́ gba gbogbo àkókò tó yẹ kí wọn náà máa fi yọjú sí wa ńlé ń bì má wàá ṣera ẹ gẹ́gẹ́ bí òkò ìwọ ò kì í ṣòkò ọmọ lójú mi ni ẹ àbọ̀rọ̀ mi ò yé mọ yọjú sí mi o ẹ̀yìn àti wípé ṣọ́ gbàgbé ọdún fáàmì tó ń bọ̀ lọ́nà mo fẹ́ kẹ́sẹ̀ yín ó pé kí gbogbo yín ó pèsè kẹ́ ẹ ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ fi lé pọtí kẹ́ ẹ sì fọ̀dẹ̀dẹ̀ rókà ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé mo lọ́mọ tó tọ́mọ dáadáa àbọ̀rọ̀ mi ò yé ẹ má ṣaláì wá o. bá mi ó pẹ̀lú nǹkan tí mo fi wá sọ́dọ̀ yín gan bọ̀dá mi gan ti pè mí gan èmi ò lè wá o mi ò lè wá níjọ́ yẹn torí mo níṣẹ́ sí ọjọ́ yẹn. Fárónkẹ́ èyí tó ń ṣe yìí ò ń ṣeré ní àbíbò ọ lè wá ọ ti gbaṣẹ́ sọ́jọ́ náà o ò ṣe kú òǹdí ìdò erémọdé ni ìwọ àti tani wájú tani bẹ́ẹ̀ lọmọ ọlọ́lá ń ṣe bẹ́ẹ̀ lọmọ gidi ń ṣe ìtò ń sọ fún mi ní ìsìn ni pé ọ̀ràn tí déètì tí mò ń ṣe ọdún Ifá mi mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ o ti wálé ti pẹ́ kí n má bínú tèmi kọ́ ló ń sọ ohun dandan àfi kó o wá. kódà gan mo ṣe fẹ́ lè ṣe iv àwọn ènìyàn gan ni mi ò lè wá bá mi. mo rí múre ètè sọnù níwọ náà ó dáa bí iṣu bá dání tó bá kán níṣẹ́ là torí ẹ̀ bọ́ná èmi nílò ìrànlọ́wọ́ rẹ báyìí ọ̀fẹ́ wá tíwọ náà bá níṣòro tó o bá wá mi wá wọn ò ní dá ọ lóhùn. bá mi mo lè parọ́ fún yín kódà gan mo lè fi píṣọ àwọn ènìyàn wọ̀nyí òun rèé bá mi. òun dà mo lè lọ. bá mi mo ní ráyè wà bọ́ máa fún yín lówó. tí ẹ ṣe fọ̀rọ̀ owó lẹ́nà. ṣé ó sì bá mi. ẹ gbà mí. ṣé ẹ mọ̀ wọ́n ni. òdú làwọn eléyìí kì í ṣàìmọ̀ fọlọ́kọ tèmi. Ganiya Ganiyu kọ́ rè. orúkọ wọn náà nìyẹn. Alájọ. mi mọ̀ bóyá ń gbàjọ o. iṣẹ́ àjọ níṣẹ́ wọn. òwò àdá kì í padà tọkọ ní yọkọ lẹ́nu. òwò àjọ òun ni nǹkan tí wọ́n mọ̀ nípa ẹ̀. wọ́n ń gbàjọ káàkiri fáwọn èèyàn bí báyìí ni. ẹ gbà mí ṣé o rí bí mo ṣe jókòó ìpàápàá wọ́n ti gbá mi jìnnà wọ́n ti gbowó lọ́wọ́ mi. bébí mo ní kí ẹ má máa dájọ́ fáwọn tẹ́ ẹ bá mọ̀. gbogbo owó tí mo fẹ́ fi ṣọdún Ifá òun ṣe ni mò ń dá sí wọn lọ́wọ́ díẹ̀. mi mọ̀ pé 419 ni wọ́n a ti wá wọn káàkiri gbogbo ìlú yàrá wọn. bọ̀ wọn ò gbé bíbá mi. ibi tí wọ́n ń gbèrè ibi tí wọ́n ti ń ṣòwò àjọ wọn rèé tí wọ́n ń gbowó káàkiri gbogbo ìlú. bẹ́ẹ̀ ni mo gbé ó ti ẹ̀ dá ó dáa orí inú wọn ti bà tòde wọn jẹ́ o bẹ́ẹ̀ ni mo wí fún ẹ ọwọ́ pálábá wọn ti ségi báyìí ìwọ ràn mí lọ́wọ́ o gbà lọ́wọ́ mi láàrin èmi àti ẹ ọmọ mi débi tí wọ́n ń gbé gangan ohun tó ṣe fún mi nìyẹn o má wàá da bàbá tó bí ọlọ́mọ tó o bá ti lọ rèé sọ fún wọn pé mò ń wá wọn ọmọ ó dà o lẹ́yìn pọ́ ọmọ ó dà ọ tún san gbogbo owó tí mo fẹ́ fi ṣe ọdún Ifá mi o. ìdáyìn bá mi máa mú yín dé. ọmọ mi débẹ̀ ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi tẹ iye kan ná. kí ni o ní mo ní owó kọ̀ọ̀kan. o lówó tó ń pariwo iṣẹ́ ni gbogbo ìtọ́ wa ń ṣe ìkọ́ ọ̀fẹ́ ló ń ṣe ni ṣọ́ọ̀ gbowó lọ́wọ́ àwọn eléyìí kọ́kọ́ tẹ iye kan. No Ganiya. No Ganiyu. wọ́n ti gbé dé. èèyàn máa já. ṣé àwọn pé tí mo bá ti ń ṣe fàájì nígbà náà lórí mi máa ń sí ọ̀pọ̀ lórí mi yóò mọ̀ dìde ni bí mo bá ti ṣe fàájì ọ̀pọ̀ lórí mi mọ̀ dìde ni. àníwọ̀ ni kọ̀ǹténà ọgbọ́n. bẹ́ẹ̀ ni ọgbọ́n. sọ̀ríkì. ṣé kọ́kú agbẹ́jà wá kí o lè tú. rárá o
a kọ́kọ́ sọ̀rọ̀ gidi ni nígbà tẹ́já bá dé a mọ̀ fi yún pa gbogbo rẹ̀ sílẹ̀ ó yé yín báyìí ní tí wọ́n gbé wá rè sẹ́mi kó 5 million ní gbogbo tí mẹ́ lọ́wọ́ wa táwa gbé jápa báyìí a sì lè lọ bí àwọn alájọ mọ́ láyé oyún ti dàbí ó ti dàbí sẹ́yìn sẹ́wárí 5 million wọ́n wá rò títí wọ́n ní Ganiya mo lẹ́ra mi lóhùn náà wọ́n ní Ganiya ò sanwó orí rẹ̀ wọ́n kàn gbé mi ilé náà ni oyún ni wọ́n fi wọ́ mi oyún sì rí wọ́n jáwọ́ àgbà tó jáwọ́ èmi ò dúró ń bẹ̀. èmi ò sì wá. èmi náà mọ̀ pé yóò wà àmọ́ Ganiya kódà kéèyàn fóbìnrin kọ́ mọ̀ sanwó orí rẹ̀ mo fẹ́ ká ṣe wedding tí ayé ó gbọ́ tọ́run ó sì mọ̀ ká mú 2 million ká fi ṣe wedding ẹ mọ̀ gbọ́ ẹni 2 nínú 5 million. nínú 5 million yóò kù 3 million báwọn ó yẹ yín ṣe wá rí 3 million tó kù á wà lọ sáwọn tí wọ́n máa ń ṣe travel agents àwọn yìí wọ́n bá ṣe passport á wà jápa ṣe àwọn pé àwọn tá a gbowó wọn jápa àwọn alájọ wọn mọ̀ wá káàkiri àwọn gbàtà bá ṣe wedding ní ọdọ̀ wa yìí kẹsẹ̀ wọn pé ìbẹ̀yàn láti ń gbàjọ nígbà tá a bá wá jápa tán wọn ò ní rí wa mọ́ nígbà tá a bá fi dé wá kòwó dé táwọn fowó sọ́ọ̀kì wọn báyìí. sọ́ọ́rí má jẹ́ kí n tán ọgbọ́n gangan ni mo fi láìkẹ́ ọgbọ́n gan ni ọgbọ́n ẹ̀ pọ̀ bó ṣe mú un lẹ́ẹ̀bá ẹ̀ nísìn èmi náà ti rò ó pé ká já pa ló kù. ẹyin tó kù nù. mo ti wá ń ronú àwọn ibi tá a lè lọ láti àbá lọ bí irú Kánò àbí Kaduna gbogbo àwọn kàfàǹsà ká lọ ọbẹ̀ kò tí ì yọ ká lọ sí ìsàkàfàǹsà. ẹlẹ́dàá mi mo sì tí mo jólóge tó yẹ kọ́kọ́ mi ó já tẹ̀lé mi lẹ́yìn ẹ̀gbà rárá ojú kan náà lẹ́wà. sẹ́nìkan fẹ́ gbúrò wálé Haúsá ni tá a dàpọ̀ máwọn Haúsá. irú ọ̀rọ̀ wo nu èwo ni ká mọ̀ lọ kàkàkàfàǹsà kà ní kinní kan sáwọn ìlú nù àní ká fò lókè ká mọ̀ fò lókè bí ẹyẹ ẹ wò kẹwẹ ẹyẹ ká mọ̀ fò lókè báyìí. láì ṣe pẹ́pẹ́yẹ. bẹ́ẹ̀ ni káwọn ìlú gidi mẹ́mẹ́ bíi Pakistani bíi Libya ká lọ sí ọ́nì mú un bẹ́ẹ̀. nínú èbó gangan ló ń sọ. ẹyin ibi táwọn èbó gidi gan wà Pakistani ni. ṣé kìí ṣe torí pọ̀ fẹ́ bèèbò lọ. ṣé ìsọpọ̀ fẹ́ bèèbò. ìwọ náà mọ̀ pa àkọsẹ̀dáyé mi ọ̀kọ́lá ni ṣé èbó kọlà. èbó ọ̀kọ́lá. ilé ìfẹ́ èbó àmọ́ ká lọ bẹ̀rù ní ló lè fẹ́ sẹ́ni kádùn Nàìjíríà náà nù. bàbá lọ ìlú èbó sórí tá a bá máa tiẹ̀ dé gan báyìí gbogbo àwọn tá a jẹ lógún. a mọ̀ fún wọn lówó ni a ti ṣiṣẹ́ tá a ti lówó lọ́wọ́ mú ara ti ń padà dé láti airport wọn kò lùpàdé wa. sórí mi tọ́gbọ́n ẹ̀ wá lọ ẹ̀ nǹkan tèmi náà fẹ́ fi kún rẹ̀ tá a bá ti lè ṣe wedding lónìí báyìí ọjọ́ kejì wedding kápò lẹ́yìn ni. bẹ́ẹ̀ ọ́nìmùnú ní tí wọ́n pè nù ẹ sọ́nìmù ní tí wọ́n pè nù àlùmọ̀ sèyún lọ́hùn. mo ní káàdì ọmọ kan lọ́wọ́ ọmọkùnrin kan wọ́n máa ń ṣe pásítọ̀ọ̀sì wọ́n máa ń ya tíkẹ́ẹ̀tì wọ́n sì gbogbo rẹ̀ pàtàkì fún wọn lówó báyìí ni. káwọn kan gbà sọ wá lọ́dọ̀ wọ́n bá sì díjọ́ kejì wedding ní báyìí ibẹ̀ láti gbúra ọ́nìmùnú múrí yánu bẹ́ẹ̀ ni ẹ̀yìn àlọ́ Pakistan ni. ọgbọ́n wọ́n ti bá wa gba ibi tá a sùn náà. àwọn bàbá ti débẹ̀ ṣé ẹ mọ̀ pé aṣọ òfì láfi ṣe wedding àyìn bàbá ti dé bá fẹ́ sọ ní àwọ̀ súùtù òun náà wo àwọn gáwọn funfun. no Ganiya èso lè yà wá. orí rẹ̀ pé. ọ̀rẹ́ mi ìbábọ̀ wọn níbi tí a bá rọkọ ti sí bẹ́ẹ̀ náà la máa ń fàbọ̀ sí lórí wàhálà táwọn bá lọ́rọ̀ gbéyàwó ẹ̀yìn méjì ọjọ́ náà ó lárinrin. àgbàlagbà gbọ́dọ̀ tí àárọ̀ ọ̀dí kọ́ mọ́ ṣe funfun. ọ gbọ́dọ̀ ṣe funfun ni o nítorí ẹ̀kọ́ wa jẹ́ kémi góòsùn kì í mọ̀ pé káwọn ẹlẹ́mọ̀ yìí pé tọ̀ bẹ́ẹ̀ ọbẹ̀ lálejò tí mò ń sọ yìí lákùtù gbọ́dọ̀ lọ́jọ́ náà. lẹ́mi tí ì ṣe kan rí. àbí o tọ́lọ̀ wa pè lọ́gbàlagbà. tọ́lọ̀ wa ní kí owó dé kí n wá fẹ́ ṣe ìyàwó màá ṣe tí gbogbo èèyàn gbọ́. ẹni tọ́lọ̀ ń sọ orí ẹlẹ́ fún ọ̀wọ́pọ̀ o kọ́ wọ́pọ̀ ọ̀rú ìtọ́rẹ́ mi sọ̀rọ̀ wọ́n pé kí ló tún kù tá a tún gbọ́dọ̀ ṣe àmọ́ sílẹ̀ kọ̀ọ̀kan ni mo sì lọ pa lásán àsun lọ́mọ yín ṣe. ọmọ orí burúkú ni ó ń ṣe àsun orí burúkú bẹ́ẹ̀ ṣe wòye kò sáwọn tí ò lè ṣe kọ́mọ yẹn parọ́ fún mi bẹ́ẹ̀ bó ṣe wà yìí a máa ṣẹja odò àsun ni tó bá ti ṣẹja odò yóò ṣègbín kó ṣe bọ̀kọ̀tọ̀ àsun ní gbogbo rẹ̀ ó ṣe adébíkó rẹ̀ gan sí ìrùnà bó ṣe wà yìí kò ní lè sí pé wọ́n wọ̀ ìjọba ọ̀run o. ọba náà ni ó ní pé tó máa wọ̀ ìjọba ọ̀run òun lè lọ kú kóhùn tútù kú wà á rí pé tọ̀ kóhùn kú sàṣù kóhùn kú wọ náà lọ. ó yà bá náà múlẹ̀ bí ẹgbẹ́ oṣù. wọn ọlọ́run sì ní yá wọn. ó ń sẹ́ náà àásùn ọkùnrin kọkùnrin mọ nǹkan ṣe bẹ́ẹ̀ mo máa ń láìkẹ́
ìdírísì ni pé ìyàwó mi ó burú Ọlọ́run ní bá wa lójú jẹ́ o make sure pé o ṣe tó dáa bí irú àwọn ẹran wo la lè fi ṣe àsun. mo rò pé bí òbúkọ àbí pé bí àwọn ògúnfe àbí mìsòrò. gbogbo àwọn èèyàn ti káàsì kéèyàn máa ṣe àsun ológùnfe àsun oníbọ̀kọ̀tọ̀ wọ́n ti jẹ́ rànù ẹja ti àsun táwọn èèyàn jẹ rí. irú àsun wo ni. àsun ẹlẹ́dẹ̀ tí wọ́n ta kaná tú èrè ọmọ kóróró tùpà á sì gbájá sẹ́gbẹ̀ẹ́ báyìí. sẹ́gbẹ̀ẹ́ eléhùn ọmọ yìí kò sí ní tìrìsì kódà odidi èyí báyìí àwọn ata ti ná. màálù odidi báyìí àfẹ́ màálù odidi ẹ fi ṣe ẹ ṣe bí wọn ti máa ṣe tí wọn máa fi dòdò á lára. nǹkan tó ń sọ fún ọ sóò gbọ́ pé barbecue náà ń san pẹ̀ àbí. barbecue ẹ ṣe náà ẹ ṣe gbogbo ẹ̀ ká gbé fáwọn. jọ àwọn èèyàn mọ̀ ẹ̀pọ̀n ọlọ́ba wọ́n mọ̀ ròyìn tí wọ́n bá kó nǹpa ìlẹ̀wọ̀ wa wọ́n mọ̀ ròyìn kiri pé àwọn tó ń lọ ìyàwó kan. mo fẹ́ kí wọ́n máa ròyìn ọdún méjì kí wọ́n máa ròyìn pàtì. àbí o kọ́lọ̀ wọn mọ ẹjọ́ ró. bó èló wà ní owó èló ní sọ́wọ́ jàre ọ̀wọ́n. àtijọ́ sọ ṣé wò lè lọ́mọ yìí ni orí rẹ̀ ló mọ̀ burú tá a máa sọnù ọmọ gbọ́dọ̀ mọ̀ bí ẹ ṣe é sì sí lórí yóò fi pé ó ní sọ pé òun bá fẹ́ ṣe àsun gidi odidi mọ̀ olùkọ́ sọ pé 170 ìkan wà 150 ìkan wà 100,000 tó Yorùbá rẹ̀ wá sọ pé 100,000. àsun gidi bí 170 ọwọ́ àmọ́ tí mo fẹ́ báyìí 100 tó ti kọ́kọ́ sọ náà máa san májà tó gba 100 ó ti kíra rẹ̀ mọ́fà bẹ́ẹ̀ mo sọ 100,000 tó kọ́kọ́ lèmi ò fún. síbẹ̀ wà lára mọ̀lú ṣé tó ẹ pé wọ́jọ́ ọmọ tọ́lẹ́kọ̀ọ́ pọ́dọ̀ president lọ́lọ́ sọ́ọ́ sọ pé ó fẹ́ sọ abẹ́rẹ́ ẹ̀yìn tẹ́ máa bọ̀ ní Nàìjíríà jẹ́ 100,000 náà lọ. 100 yẹn lówó ingredient owó èròjà 50,000 gangan lówó ṣe. Bobi ọ̀ndẹ̀ ẹlẹ́dàá rẹ̀ láàmú ẹlẹ́dàá rẹ̀ òfowó ńlá owó kékeré lọ́fẹ́ fúnra ẹ̀ ló sọ pé 100. má rò jọmọ má rò ẹjọ́ fún ọkàn mọ́ ọ̀rẹ́ mi a máa pàdé lé padà wà mo tó fẹ́ lọ àwọn olókòlè wọn gbà mo fẹ́ lọ pàǹ tó kù. ọmọ tí ẹ ṣe báyìí níbi téèyàn bá ṣe lèèyàn ti jẹ nígbà tó ní owó sẹ́ẹ̀ ló fẹ́ fi jẹ́ 150 máa fún ọ ní 20. 20. ọ̀rẹ́ mi fún mi lákàntì. ọ̀rẹ́ mi tó bá dọ̀wọ́ alẹ́ ìgbàgbà káǹtì wà tá jà lọ. máma tọmọ ọlọ́mọ pa máma ti pa ó dáhùn ọmọ tẹ́lẹ̀ dàrí òfowó ńlá tí tẹ́wọ́n mo sì ra dáadáa òṣèlú lórí ìbùkù kákàkiri tí wọ́n bá fẹnu sọ nǹkan fún yàn káàtì ẹ̀ máa sọ pé o tiẹ̀ wá mójú o tiẹ̀ wá mọ́ra gangan akáyọ̀ kan báyìí kò sí lórí ẹ̀ onírànú burúkú. ẹ̀gbọ́n kúlẹ̀ tẹ́gbẹ́ ń bẹ̀rẹ̀. tí mo gbẹ́ ẹ bẹ́ẹ̀ ó ti yá wèrè ni sórí pé olóòṣì ọmọ aládàá ni ìwọ fẹ́ jẹ́ ṣé nǹkan tẹ́mi àti ẹjọ́ sọ nígbà tá a fẹ́ fi lọ síbẹ̀ nìyẹn mo wá mú ẹ débẹ̀ tán mo ṣe ojú sí ẹ mo ṣe ọwọ́ sí ẹ mo tún fẹnu sọ ògbẹ́ ní mo rẹ́gbẹ́rẹ́ làwọn òbí tó bí ẹ mo tún tẹ̀ ẹ mọ́lẹ̀ ṣé ò lẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe bí mo tí òrò owó rí oṣù dáadáa lákùn ọgọ́kọ̀ wà látọ̀ òǹdó ni tó fẹ́ fẹsẹ̀ ní padà bẹ́ẹ̀ ni. ẹ̀gbọ́n ẹ má ṣe pé fún mi o ẹ má ṣe pé fún mi jẹ́ tó nìkan ó dá máa fún 10K. ta ló fún 10K. ṣé o tó àbò kù. òbí ṣe ń wọlé bí ẹni tán ti tẹ̀ lọ́dà orí ẹ ti burú bó ṣe ń sọ̀rọ̀ yẹn tí ó fẹ́ mi 10K ṣọtí mo jọ Jésù ti ń béèrè fúdà mẹ́wàá ni. ẹ̀gbọ́n tẹ́bà ti fẹ́ bí akẹ́ filẹ̀ ló kẹ́rùn. àbí òní dáa fọmọ tá ń wọ sọ fún ni. irọ́. wọ́n tó pé wọ́n gbà sọ kọ́ ọlọ́run ni wo bó ṣe rí ọwọ́ à ń lọ bí èkó tó àbàtà ṣé mo wá látọ̀ òǹdó ni ṣé mo gọ̀ ni olórí burúkú alásun wo ó ti kú tó di jọ́ ọ̀nà wo ìwọ ọkẹ ìwọ kọ́ sàsún èmi tí ń lọ pé Rafiu tí ó wà sàsún fáwọn èèyàn. ṣẹlẹ̀ ṣọ́ ni pé Pakistan yẹn náà lè fẹ́ lọ. bẹ́ẹ̀ ni Pakistan náà là ń lọ. Pakistan náà là ń lọ. bẹ́ẹ̀ ni kì í ṣe Pakistan ní o Pakistan táwọn èèbó gidi gangan tí wọ́n wà lọ. Pakistan kí lè fẹ́ lọ ṣe ní Pakistan. honeymoon tí wọ́n fẹ́ ṣe honeymoon you go to places like Paris. Paris èmi ọ̀fẹ́ láti gbà wà ní kékèké ni ọmọ pé sí Paris àǹdà ẹ̀ káwá kú ni ṣé lọ kú. ẹ fẹ́ lọ ṣe honeymoon Paris land of love. like be Greece. Greece tí wọ́n fi ń para kí ni ewu ṣé ká má ṣiṣẹ́ yìí mọ́. sáàsì sanwó báyìí. ẹ sanwó àwọn ọkọ náà kéde ara wọn yàn àwọn tèmi bá ti sẹ́yìn ilé iṣẹ́ tí mo bá ti sẹ́yìn àìmọye àwọn tó ti ṣe fún Tinubu kò lè wọ Paris àwọn náà ṣe fún bí wọ́n ṣe ṣe nígbà tí wọ́n wá sí ojú mi báyìí ló ṣe ṣe èmi fúnra mi ti ní visa èmi ò kàn fẹ́ lọ ni o. mo ní mo fẹ́ yanjú àwọn ọmọ mi. ṣé lóòótọ́. ẹ ṣe tiwa náà. ẹ ṣe tiwa náà ṣàánú wa. ṣé ìmọ̀lú tó ṣe fún mi ni. ìlú tó ṣe fún mi èmi ò fẹ́ jẹ́ káwọn aráàlú mọ̀.
àwọn ní bàbá sí gásà. yóò jà fún yín. gásà mi tara. ara kan gásà bá yọ. àjọ máa lọ ọbẹ̀ ni. rárá o ìfẹ́ gásà o. ara kan gásà lọ́wọ́lọ́wọ́ báyìí. ṣé ẹ tún fẹ́ lọ sí Pakistan wọn. Pakistan ni gbọ́dọ̀. because of pé a bá ti bẹ̀rẹ̀ processing a lè padà mọ́. àní Pakistan gangan la fẹ́. and ẹni pé 3 million ni ó wà lọ́wọ́ yìí. nígbà ni ẹ́. nígbà ni. 3 million náà. ló ẹ̀ mọ̀ kó tún ṣẹlẹ̀ ṣe. àlèyọ́nù owó yàwó. àlèyọ́nù owó yàwó. ẹ má wọrí ọlá tí airport àwọn bá tẹ̀sí. Don't worry, we're gonna blow you away. We are gonna blow you away. You wanna be blown? We're gonna blow you away. Don't worry, and at the end, bro, nǹkan tó sọ fún mi ẹ lọ fọkàn balẹ̀ gbogbo ẹ̀ tí èmi ní interpreter. ọ̀rẹ́ mi ò ń bẹ̀ bó ṣiṣẹ́. àkọ́kọ́ tí kọ́kọ́rọ́ padà sí ìwé ìbò ti sẹ́yìn. It's gonna go to jail. Maybe it's gonna go to jail, right? láti lè. kọ́njá àtẹ̀ká tábà tẹ̀ká ká kówó lẹ̀. ṣé cash ló wà lọ́wọ́ yín ni àbí ẹ fẹ́ ṣe transfer? ẹjọ́ tó lọ́dọ̀ ẹ má dín kankan ẹ ti rẹ́ mi tí mo jẹ́ ọmọ ìyá yín tájọ mo dún àjọ bẹ̀rẹ̀ ní ìsẹ́yìn ni. kámọ́ tẹ̀ká àtẹ̀ká kí ló dé tẹ̀yìn èèyàn nígbà. ṣe máa lọ sí bank láti ṣe nàbẹ máa ṣe I'm thinking maybe I should just follow them, you know. bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí. ẹ lè tẹ̀lé wa bẹ́ẹ̀ ni fún tẹ̀lé wa. kí ni ọdẹ mọ tẹ̀lé mọ òyà. That's my baby. To be brain behind the success and our means. The woman got here come up in Sadiq. Ogbon. That's my baby. Baby, I give it to you too. My patient and she kò ṣe dá ṣe. But still, òun wò pé bóyá obìnrin lélẹ́yìí pé kí ló fẹ́ sọ. Kí nǹkan tó fẹ́ ṣe tí bá sọ fún you listen to me. If I advise you, you listen. Thank you very much for being a support system. A very good one at that. And thank you very much for being sweet. Thank you very much for making us so much more money. God bless you, baby. Come here, baby. And babe, shouldn't say by it that you got our dear. I'm actually thinking maybe we should relocate. Káwa náà kúrò Nigeria because bó ṣe ń dancing yìí tí ò bá lọ dààmú ó máa di pé a máa wà stock sínú ìlú yìí. And aside that, káwa fúnra wa náà máa lọ cast. Kó máa yẹ pé gbogbo nǹkan tá a ti wá ṣiṣẹ́ fún gbogbo ẹ̀ la máa lose. I want us to relocate and start our own family. I want to carry your baby. You have a big point. Is that what you want? That's what I want, baby. Trust me, I'm gonna give you that. I love you, Mom. I love you too, baby. Congratulations! That's my baby. Congratulations, baby. And you're going to celebrate this in a very big way. Show your celebrations in very fine. It's actually going to be so crazy. Or people you see on styles, or people you see on ginger, or people you see drip on drip. Babe, this time, Yay! That's my baby. I trust you. You think I used to ride your road before, but this time I'm going to work it. Yay! Cause I'm not gonna die today. You're not gonna die. Come, baby. Congratulations. Yeah. ẹ káàárọ̀ kí ló ṣẹlẹ̀ ọ̀gá yín dà ibi ìbá ìjọ aṣọ ọ̀rọ̀ kẹwàá rẹpísẹ́ǹtì ọ̀gá yín ṣẹ́ mu gbẹnu sọ̀rọ̀ jáde kí ṣe kọ́tẹ́ ṣe ni gbogbo yín ṣe rí sáìsì kankan níwájú bí ọmọ inú ráìsì kí ló tẹ̀ ìjura yín lọ. àdèwà mo ṣe gbogbo decoration inú hall yẹn wá la ṣe. òpònú ní ọmọ pẹ́ ẹ̀ mọ́sẹ́ tójú ẹ̀ ń dẹ́tọ̀ fàdí àgbàwọ̀rọ̀ yóò ẹ̀ mọ́ kankan àwọn tẹ̀sí bíi múdò nílé ìwé ṣe dáadáa ó ti wálé ó ti rọrọrọrọ bẹ́ẹ̀ tí wọn náà ń bọ̀ ọwọ́ sọ ọkọ̀ lápá ọmọ èkì ara rẹ̀ ó tún wọ pátá lásán ṣé o ṣe bí àwọn arúgbó náà mọ̀ sí ìyàwó láàrin ọmọọṣẹ́ tí ó mú ọ wọ́n tọ́jà rẹ̀ ti dàbí ọjà Ọláníyàn ó ti sí èrè kẹ́kẹ́kẹ́ tó tún ṣe. ẹ ṣe kíá. kò sí wàhálà torí bọ́kẹ́ gbórí ìta ẹjọ́ ṣé wọn ti gbé blọọkù dé ni. ọmọ tó gbé dé sàn ọmọ tó gbé dé. láago mélòó náà sọ nǹkan bá mi sọ̀rọ̀ wọn tó gbé kíni dé. wọn tó gbé blọọkù yìí. ṣùgbọ́n abẹ́mi àìsí nǹkan ló múra báyìí. èmi ti múra wẹ́ni tèmi ni o. ọmọ àbílẹ̀ wa olúwa lé ọ̀pọ̀ mẹ́rin fi bọ́ ọ̀rán sókòtò ni. télọ̀ tí mo gbé fún mi. abájọ lọ́bọ̀ bàjẹ́ òòlógún àdúrà rẹ̀ ó gbà ṣùgbọ́n bàbá dúdú mẹ́jọ mo kó pamọ́ kò gbọ́dọ̀ dín ọ̀tá Yorùbá fẹ́ dé ṣé è jalè. àwọn ń jalè ràn wá. ṣé è jalè. wọ́n ń jalè ràn wá. àwọn olè kọ́kọ́ bẹ̀rẹ̀ o gbogbo ọkọ̀ ẹbí ń jẹ́ o ọya àǹtí ó ń pátá ọya ẹ̀yára ọya kó kíní ó kéjà rẹ ọjọ́ tí àwọn èèyàn ti ń dé ẹ mọ̀ jì blombló ọdún parí ẹ mọ̀ jì blombló mẹ́lẹ̀ fún àwọn ọmọ yín lé o ẹ gbọ́ o
ẹ wà á kọ́lọ̀ ẹ̀ tó ra green sára kọ́lọ̀ ra black. ẹ rọra yí orí ìyàwó àǹtí ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi. ẹ jẹ́ kí n ṣiṣẹ́ yín ni kí n. ẹ̀wọ̀ ẹsẹ̀ tẹ̀sẹ̀. ẹ calm down ẹ̀yin lẹ ń ṣe náà ó lè ní láti fine. ẹ má gbàgbé o ní tí mo sọ fún yín ni kẹ́ ẹ ṣe o mékọ̀pù tí mẹ lójú mi kí mi náà sì àti mékọ̀pù tí mẹ lójú àrà star àti tí mẹ lójú tí wàá sáfẹ́jì ní kẹ́ ẹ ṣe fún mi o ọmọ tí mò ń sọ o. ṣe bẹ́ẹ̀ yẹn ríran. ìsìnkú ẹ palà mi rẹ o ìfẹ́ kọ́kọ́ mi ó dá mi mọ̀ kẹ́ ẹ bú búlọ́sà kẹ́ ẹ bú gbogbo rẹ̀ kó kọ́ fáìn. òun náà ni mò ń ṣe yìí àwọn ń rí i. bó ni Ganiyu nǹkan tó ti múra tọkọ láwọn ọ̀rẹ́ rẹ̀. Ganiyu ẹ ṣé mọ̀ ṣe tiẹ̀ mọ̀ ṣe tọkọ rẹ̀ ni ṣé mọ̀ ṣe tọkọ àti ìyàwó papọ̀ ni kì í ṣe pé bóyá tá a bá ṣe patí kan tán náà ní ìsìn báyìí bóyá yóò fún mi ní owó kan àbí nǹkan kan tó fi wá fẹ́ pa mí tẹ́ ẹ fẹ́ pín mi sí méje fẹ́ pín mi sí yẹlẹyẹlẹ ṣé mo jọ 6 pieces ni. mímú sì bá ń ṣẹ́ẹ̀kì bí ó ti múra tán àwọn gúrùsì tí wọ́n ti múra tán. mo ní àwọn ẹran pé bóyá kí n kó 20 pamọ́ ó mọ̀ra àwọn olópò òun ó mọ̀ pé kò sí bọ́ ṣe náìsì tó wọ́n sì máa ń jí nǹkan wọ́n jí nǹkan bóyá kan jí díríǹkì kan jí ẹran kan jí gbogbo ẹ̀gbá náà. àmọ́ ìfẹ́ planner ni ó ṣe gbogbo rẹ̀. ìfẹ́ planner tí ò rí inú rí dà tí òun gan ó ráyè rárá. ẹ la ojú yín sókè. tí wọ́n máa ń wo kinní tí wọ́n ń ṣe báwọn. ó dà pé wọ́n ní 30 náà gé ṣàkíyèsí. ẹ wò lipstick red ní kẹ́ fi sí o kí gbogbo rẹ̀ ọpọ́n ni o. àǹtí ẹ jẹ́ kí n ṣiṣẹ́ mi ẹ mọ̀ pé professional ni mí kẹ́ tó pè mí síṣẹ́ yìí. ẹ̀yin lẹ ń dá ètò pọ̀ jù nù kíní sílẹ̀ ẹ jẹ́ kó gbórí dúró. ẹ̀yin náà ẹ mọ rọra àmọ́ story yín náà gbogbo àwọn àríyá esther gbogbo àwọn tẹ̀sí makeup náà fò ṣe bọ́fẹ̀ ni sàn fún yín lówó ni. ẹsẹ̀ ń tẹ̀sẹ̀ ṣàkíwú ní. ẹ sì jẹ́ kí búrọ́sà ń kú owó rẹ̀ ó yọ dáadáa gbogbo flọ́ọ̀sì nǹkan kọ́ràn dáadáa kọ́pọ́n. àmì ìyá ní sùúrù já sọ̀rọ̀ ẹran nǹkan tèmi sọ ni pé bóyá kí n kó ẹran díẹ̀ pamọ́. kọ́ ọmọ ṣèyún díẹ̀ bí bá ti tán. látẹ̀ nǹkan ní ìṣèyàn èèyàn ń ṣiṣẹ́. àwọn ọmọ secondary school àwọn tèmi rí ń bẹ ìyẹn ìsọmọ secondary school èmi ò tiẹ̀ dá wọn mọ̀mọ́ ìrántí wọn. dá wọn ọmọ sùkúù wa mọ̀mọ́. ẹ lajú sókè. kí ló dé gan-an bẹ́ẹ̀ ṣe yí mi lórí là ń yí mi lọ́rùn sí òsì ní ibi mo fẹ́ sanwó fún yín. rọra mọ kanra ẹni lọ́jọ́ ayọ̀ rẹ̀ ṣé nígbà tó bá dalẹ̀ tẹ bá fẹ́ wá ṣe kí gbogbo abẹ́rẹ́ kó mọ ọrùn tọ̀ ni bó ṣe ń pariwo ó mọ ṣẹ́tọ̀ sí di. sọ gbádùn. ẹ ariwo ẹ ti pọ̀ jù. ẹ tún sẹ́yìn ṣe mọ́ gan ẹ fún mi mìíràn yìí ṣòwò rẹ̀ èmi tó ṣe pé mo wà fọ́ọ̀kì mo trendy lọ́wọ́ mo sí mo tí mo ń sọ mọ́mọ́ tí trendy ìṣe mọ́ gan ẹ fún mi mìíràn ṣe nǹkan fífà mi ní ìsìn ẹ fún mi mìíràn. kọ́ fún ẹ ló ọ̀rẹ́ ẹran tèmi tiẹ̀ sọ lọ́wọ́. tí yín gan pọ̀ tí yín pọ̀ yín lè jẹ́ kó gbójú dúró kó ṣe makeup bọ́dẹ̀ ṣe wà lọ́wọ́ òṣì mọ́ mi ìdẹ̀ ṣe mọ́ náà nìyẹn. kí ni tí mo ń pa àrùn bọ́. ṣáàdù. bọ́. ẹ gbọ́. ẹ má bínú láwọn sí i. níbo. ẹ má bínú. èmi ò ṣe mọ́. ẹ má bínú. mi ò ṣe mọ́. 130 wá ṣọmọdé owó. ẹ má bínú. àwọn tí wá savage gan fún yín 100 náà. mi ìsinmi wọ́n fa fẹ́ sùn dáadáa ó yẹ má bínú. DJ kí ni ohun tí tún ń ṣẹlẹ̀ gangan tí ń dáwọ̀ gangan dúró báyìí. epo yẹn náà ló ń dá wa dúró epo náà ló ń dá wa dúró báyìí. epo ṣe fẹ́ dá ọ dúró kíní wà nù kọ́dìrì wà nù hall àbí bẹ́ẹ̀ sì máa ń bẹnu hall ní tó ságbà náà ni òun lè máa lọ bá lónìí pé epo bó ti wà yìí ó yẹ kẹ́ ẹ ti máa ṣe ò sẹ́yìn náà in the building ó yẹ kẹ́ ẹ ti máa pariwo àwọn èèyàn ti débẹ̀ ti fẹ́ dákun tó lọ tó bá ti dọ́dọ̀ kọ́dì kó ní epo ó máa ṣe gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ àkóyẹ kó tó báyìí ẹ máa pariwo in the building. Kí wàá ló tún kọ ìwọ náà pawọ́ aago sẹ́yìn. àwọn rental service ẹ ní. ọkọ̀dà. àwọn rental service ẹ wọ́n ti gbé lọ car wash tó má ti gbé lọ car wash tó má ti ṣe tán wọ́n yẹ̀ ṣe máa decorate ẹ̀ gbogbo iṣẹ́ yín là ń ṣe. ṣé ọjọ́ ìyàwó ni wọ́n máa decorate èèyàn ṣe máa ń rè kánnájú àjò. ẹ̀gbọ́n mi wọ́n máa gbé wá fún yẹn tó má ti gbé wá sí àmọ́ máa gbé yín lọ. àwọn ọmọ tí ń kẹ́mi lójú àwọn èèyàn ti wà nù họ́ọ̀lù ṣé bí kí ni kọ́dírì ń pè mí. ṣé bí mo ti ń bá yín sọ tẹ́lẹ̀ pé kẹ́yìn náà ra mọ́tò before today ṣé ẹ gbọ́ ni ẹ gbọ́ náà. fẹ́yìnlẹ̀ ọmọ plan mi bẹ́ẹ̀ ń kún mi. mo gbọ́ yín mo ti gbọ́ yín. wọ́n sá decorate ẹ̀. àgbogbo ẹ̀yẹn náà máa ṣe. wọ́n máa fi kíní àyàmú wẹ́ẹ̀dì sí. ìyẹn náà máa ṣe é sí tó máa ti ṣe car wash tó máa gbé wá pẹ̀lú àyàmú wẹ́ẹ̀dì yẹn. about wẹ́ẹ̀dì àyàmú wẹ́ẹ̀dì. ó wà ń bẹ̀. kò sí wàhálà a gbọ́dọ̀ pẹ́ mọ́. gbogbo ètò ń lọ bàbá ẹ má bínú. wá ṣé o ti mutí ni. mi ì mọ anything.
gbogbo iṣẹ́ yín náà là ń ṣe mí mọ́ ẹni tí. ó rántí lẹ́nu èmi kan gbọ́dọ̀ fojú báyìí wọ họ́ọ̀lù. èmi lọ́jọ́ nǹkan ẹ̀yẹ yìí. mo fẹ́ yó gidi ni. bẹ́ẹ̀ ni ojú ìgbìrọ̀ wà lókè ni. ọ lọ bá mi ra o. bẹ́ẹ̀ tí yín rí bàbá bẹ́ẹ̀ tí yín rí. ó yá yẹn lè sí. ìyá tó yẹ lè sí. wo ti tó ẹ wá yẹ̀mí náà náà ẹ̀yẹ ẹ̀yẹ nìkan lẹ́yìn yà látàárọ̀. ẹ ní sùúrù. ìdí kan ètò wọlé ṣé rí bí mo ṣe wà yìí mo yédà ti jẹ gbogbo oúnjẹ sí bíbáyìí torí mo ti fẹ́ ṣàkíní wá kí tó wá sí bíbáyìí bí bá ṣe ń jẹ ráìsì má ṣe máa jẹ sẹ̀mọ́ ìmọ̀ kọ́kọ́ sáfù mi lámọ́là mo máa jẹ ẹjọ́ tó lọ ẹjẹ́ ká ètò wọlé. kí ló ṣẹlẹ̀ kí ló dé bó ṣe tóbi sí náà ló ṣe ń jẹun ó dẹ̀ ń pariwo káwọlé wọn ti bẹ̀rẹ̀ pátì náà. èwo ni pé mo yé tóbi sí mo ṣe ń jẹun ṣé mo ra aṣọ wá sí pátì ni. ọmọ yẹn wọ́n tí mo fi ṣe makeup jọ́ nítorí ọlọ́mọ ṣọlá mo yédà ti jẹ owó aṣọ tí mo fi ra aṣọ owó aṣọ tí mo fi ṣe makeup mo yédà ti jẹ oúnjẹ sí bíbáyìí ṣé kí yá ká wọlé ẹjọ́ títí tó wà wájú yẹn ni mo lè mo fẹ́ jókòó síbi tó máa ti tètè ságùn mi lóúnjẹ. ó ṣàn pariwo látàárọ̀ kó fẹ́ kán kíyàn wọlé. bó yẹ kó ti yí ẹ ṣé wọn kóhun ti jẹun bó o kú ni. ṣáàyà mi lẹ́yọ̀ kan sí. wo ti tẹ wáyà mi náà o. ìwé jí kan wọlé. ó yẹ. ẹ má ṣàrè fún ẹ lẹ́ o. àdìkú gbé fúláwà wá. ó fi àgbẹ̀ tó ló gbé fúláwà dání. tó ló gbé fúláwà dání. ìyàwó àbí méjì bólúwa bá fẹ́ o ìyàwó àbí méjì bólúwa bá fẹ́. ìyàwó àbí méjì bólúwa bá fẹ́ o ìyàwó àbí méjì bólúwa bá fẹ́. kò fẹ́ pa mí ni. àdìkú mú fúláwà wá. kí ló ṣẹlẹ̀ tẹ́lẹ̀. ẹ dẹ́kun èyí náà ni ẹ kọ́kọ́ sọ̀rọ̀ fún. gbogbo fúláwà tá a lò nínú ọ́ọ̀lù ó sì ti da gbogbo rẹ̀ nù tán. ẹbí ọmọ wọn díẹ̀ ni. àní ẹ sọ fún un pé kì í ṣe irú aṣọ tó máa ń gbé fúláwà lé lórí lélẹ̀ ẹ wo bó ṣe dàbí undertaker sọ fẹ́ gbé fúláwà lọ tẹ́. ẹ dákun ṣé wọ́n wá ní kí n gbé fúláwà mi. èmi ní fúláwà gé èmi ní bẹ́sẹ̀ gbádùn. ṣé wọ́n kọ́ gbádùn èmi mo ní fúláwà ẹ bá gbé fúláwà lẹ́gbẹ̀ẹ́. sọ wà ìfọ́ọ̀kì tó mi ní mọ́. gbé fúláwà fọ́dà gbé fúláwà. èmi mo wá kẹ́ǹdì tó mi ní mọ́. ojú la rí. ọ̀rẹ́ òdenu. ọ̀rẹ́ kọ́rẹ́ ni ọ́ ọ̀rẹ́ òfò ni ọ́. orí rẹ̀ ni òdenu rẹ̀. ẹ kí ni kí ló máa bọ̀ kárìn kápọ̀ yìí ẹni ìjẹ́ ni wọ́n náà mọ̀ lọ́kọ. ojú kí mọ̀ lọ́kọ sọ gbádùn. kọ́mọ lọ́kọ èmi tí mo bí ọ̀sẹ̀ bẹ́ẹ̀ sílẹ̀ jù. àfọ akíìmù tó bọ́ ṣiṣẹ́ ló fà. ẹ fi gbogbo oyún lẹ ẹ̀yin ni mo bá lọ́rọ̀ lónìí. ẹ dárin àkọ́kọ́ mo rò pé ẹ ṣe yẹ ẹ wá kọrin ìbí àwọn àgbèjì ṣé ẹ̀rọ ọmọ mẹ́ta ẹ̀rọ ọmọ mẹ́rin rí ni. ẹ fọmọ tó dà sí i. ìyàwó àbí mẹ́fà lolúwa bá fẹ́ o ìyàwó. ẹ wo ẹdùn ọ̀nà. ẹ dákun ọkọ mi kí ni ìṣẹ̀lẹ̀ àwọn bàbá ọkọ mi ó yẹ kó wà ní ìfẹ́ sí kó mọ gbogbo àwọn èèyàn tí wà ní ọlù kí wọ́n ṣètò gbogbo rẹ̀ dáadáa kí ni wọ́n tún wá ṣe àárín. màmá fáwọn eléyìí lẹ nígbà tá à ń ṣe bachelor shift lánàá. bachelor if táwa wà nù họ́ọ̀lù mi táwa wà nù họ́ọ̀lù tí gbogbo ọtí lọ mu tí ó. irú ọkọ̀ orí ibú wo leléyìí ẹ dákun ṣebí íláàsì lásọwọ́ rẹ̀ ẹ dákun sẹ́sùn ló fún yín mọ́tò ni mọ́tò táwọn sùlá máa ń rẹ́ǹtì káàkiri èmi ò tí mo ní ká ẹgbàá nu bí àbá fún yín mọ́tò ẹ sọ fún mi yín sọ fún ọ̀rẹ́ police loaded wọ́n sì gbá àwọn méjèèjì wọ́n tì wọ́n mọ́lé. irun kọ́ àbúrò mi tí mo ní ọwọ́ kọ́ nígbà kí ló ṣẹlẹ̀ pẹ̀lú ọkọ̀. ẹ̀gbọ́n mi ẹ má bínú ìgbà táwọn ọ̀rẹ́ta yẹn ti ń dilé mo fi ní kátáyé fẹlẹ ìṣọta ní tí ìfẹ́ má bínú. mo ti mọ̀ nígbà mo ti mọ̀ yín bàbá ọkọ ẹ ṣe nǹkan rere fún mi rí bí kẹ́ ẹ bọ́jú ayẹyẹ mi gẹ́lẹ́ mọ̀ ń ṣe àwọn mọ́tò táwọn èèyàn mọ̀ ṣe wọ́n tẹ̀lé. Káníyù ni a ti lọ general lọ gba ambulance. àwọn ambulance kọ. ambulance kan da. eléyìí lọ ya dèdè rìn. ẹ̀ ń ṣeré ni abẹ́ ń ṣe èrè. mójò bá ń rọ ẹyẹ kò kì í ké. àṣẹ. ẹyẹ kẹyẹ má ké mọ́ ẹyẹ arínájà gbòde. àṣẹ. bẹ́ẹ̀ ni mo wí fún yín gbogbo èèyàn tó gbowó lọ́wọ́ mi
Alájọ òfò tó gbowó lọ́wọ́ mi tí ó jẹ́ kí n rówó fi ṣọdún fáà mi. Ìgbọ́kùwọ́ ni kúkúrú wá o. Ìfàkúfà lẹ́gbàá ọ̀rọ̀ fà. Bá a bá gbọ́ wàrà wà. Ẹnu olókìní là bẹ́kú. Bọ́ńdọ̀ bá fojú ọwọ́ ṣiṣẹ́ àfẹ̀yìn ọwọ́ dànù. Bàbá mi tampan. Tampan ni. Ó dá ANTP. Lẹ́yìn àkìtá ni. Níbo? Àbọ̀rúbọ̀ yìí o. Kò ní í ṣe fún mi. Owó onírú owó ọ̀làgbà. Ẹjọ́ ìtọ̀wọ̀n àbájẹ ni. Wọ́n kọ́ bá yọ abọ́nà wáyé lọ́wọ́ mọ́nú kí lówó ṣàdánwò. Àjà mi lọ́mọ ọdún mo lẹ́gbẹ́ ọjọ́ ìdíje láyẹ̀ta ògùn bẹ́ẹ̀ ní káàdì. Àṣẹjára kí ló ṣẹlẹ̀ ń bì? Ẹ̀yin event planner. Olórí burúkú ni ẹ̀mí. Ìwọ àti ọ̀rẹ́ rẹ ẹ gbọ́dọ̀ bàbá mi ẹ sá lọ. Kódà ẹ wá kí n ṣe wẹ́dí òfò kò ní já fún mi. Ibo ni Ganiya àti Ganiyu Alajo. Ibo ni Ganiya àti Ganiyu Alajo. Máa dábọ̀ ní ẹ̀rọ owó ọ̀gá àwọn àyùkọ́. Ẹ bá ń gbọ́mọ̀ mi. Saka kéèmọ̀ ṣeré bí bẹ́ẹ̀mi náà ṣe gbọ́ tó sọ fún mi ìgbà tí mo débẹ̀ kéè ṣeré o bóde ọ́fíìsì báyìí kò sí nǹkan kan mọ́ wọ́n ti jápa o wọ́n ìyẹn kọ́ ni kókó jọ bá ṣe rí mọ́tò tẹ́mi fi wá kó kínní fọ́nísọ́rìn tí wọ́n kó lẹ̀ ọlọ́mọdé kó lúwẹ̀ sọ́ọ̀tì irú sọ́ọ̀tì wo nu èmi gan kò tiẹ̀ jẹ́ mi mọ́ báyìí mi tiẹ̀ gbà kẹ́ àti fúlágì o mi ì bá fúlágì kí ló ń sọ mi ì bá fúlágì Nàìjíríà débi ká máa pẹ́ padà. Kí ló ṣẹlẹ̀? Kí ló ń ṣẹlẹ̀? Èrò ló wà ń tàbí bàlá ìsọdún eégún kí ni ń ṣẹlẹ̀? Kọ́nà sí ìkankanú kọ́mílì mọ́. Kọ́nà sí ìkankanú kọ́mílì mọ́. Ẹ dúró kí ló ń ṣẹlẹ̀ àwọn ọ̀gá rẹ̀? Àwọn ọ̀gá yín dà. Tálẹ̀ béèrè láti bo ni o. Ká ló ń bá sọ̀rọ̀. Ṣé ẹ̀mọ̀ wa? Àbọ̀kùnrin mi ṣé ń sọ èyí kò wò mí dáadáa ni? Irọ́ mo rí yín báyìí náà. Àmọ́ ń wò pé bóyá o nílò ṣáìtì pé nǹkan tó bá súnmọ́ èrí. Fẹ́ǹsì ojú mi ò jiná. Ọkọlẹ̀ kèsì ẹ̀yìn lẹ́sọ́ pọ̀ ẹ̀ máa ń èèbò dúdú ṣiṣẹ́ ni. Ṣé bóyá ẹ̀ka iná ro ṣé èbò dúdú wà ní ìbò pupa níbo lẹ ti rí èbò dúdú. Ọkùnrin. Bẹ́ẹ̀ sọ pé ọjọ́ dálé iṣẹ́ ilẹ̀ ni. Wobi n ti ṣẹlẹ̀ ti kọjá àwọn ìwà n ti kọ adé airport wọ́n ní wọn mọ̀ wá rí. Wọ́n ní lẹ́yìn pépà súyà ni wọ́n fún wa wọ́n lé wa bí ajá. Bébà súyà lẹ fi fún wa pé ká máa fi lọ ìlú èbó. Mo ṣe rí yín ni o ẹ̀yin kọ́ lẹ fẹ́ lọ sí ọ́límù. Ọdún àwọn ọ̀gá rẹ̀ gangan. Àwọn ọ̀gá mi wo mo ti mọ̀ wọn. Bá ṣe jọ́gà sí iná jọ́gà sí mi náà. Mo ti rọ̀gà. Ta ló kọ́ṣẹ́ lọ wọn? Mo dárin. Ìwọ ló dá àwọn ìwọ lẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀. Mo ti rí èrò ńta tí wọ́n ń pariwo owó sí mi. Tí kálukú ń káwọ́ lórí tí ń fẹsẹ̀ janlẹ̀. Wọ́n bí ọ̀rọ̀ tèmi kọjá bẹ́ẹ̀ ń gbowó mi kí n tó kú ni. Lọ́wọ́ ta ni? Bẹ́ẹ̀ ni mo sọ. Lọ́wọ́ tèmi ṣé mi ò gbọ́ lọ́wọ́ yìí. Àwọn ọmọ ìṣúbẹ̀ sì yín ẹ̀kọ́ yòó lọ ọ̀dà yìí dúró. Ẹ máa gbọ́ nǹkan tó ń sọ. Insurance wo la kó? Èmi fúnra mi gan, mo ti kọlùkọlù báyìí. Ọkọlùkọlù níwà tó ní àgbà visa fún ọgbọ́n òṣèlú ọlọ́wọ́. Visa lu wo? Ìwọ kò lọ jẹ́ kí ọ gbé àwọn. Àwọn tí wọ́n lè ṣe Ìlọrin lásán, Ìlọrin mi, wọ́n lè ṣe fún. Àbí tó ní mo sọ̀rọ̀ Gaza. Ṣé ẹ̀yin mọ̀ bí mo ṣe mọ̀ wọ́n? Ó dà o, ilé ọtí láti pàdé. Ẹ kú kalẹ̀. Mo ní wá kí yín ni torí wọ́n ní téèyàn bá dúpẹ́ orí àná yóò rí mi gbà mo wá ní wá dúpẹ́ lọ́wọ́ yín ni bẹ́ẹ̀ ṣe ń wò mí yìí bí mo ṣe rí yín tájọ́ ń ṣe àwàdà kí n sì mọ́ lọlé torí ìlú mọ̀ọ́ká lè mí mo kàn ní wá sọ fún wọn pé lẹ́tà ẹ kọ orúkọ mi sínú rẹ́kọ̀dù tó máa ń sọ rẹ́kọ̀dù gbèsè láyé Ọlọ́run fi ràn mí lọ́rùn ni èmi àtẹ́bó ni àjọ máa ń jẹ gbèsè ni so bí mo ti wá wò pé ọmọ yìí o mò ń lọ mò ń bọ̀ wá sí wọn bá ní àwọn bọ̀dá tó jókòó àti tí wọ́n jókòó yẹn pé wọ́n ti sanwó mi mo ní lẹ́mìí nìkan tán ni mo wá ní kí n wá dúpẹ́ lọ́wọ́ yín. irọ́ náà kò tọ́pẹ́ náà kí ni nǹkan tẹ̀ra ta clear kò tọ́pẹ́ náà ti sanwó everything ṣá ẹ má wọrí. ibi tẹ̀ tí wàá fọ́ mi lẹ́nu rẹ̀ mo tún jẹ pẹpẹ súùpù ó dà ṣé bó wọ́ ọtí náà san owó pẹpẹ súùpù létà àwọn ni wọ́n ti clear gbogbo gbèsè mo ní àṣìbí láti bàtà ti wọlé lẹ tí ń bá wa ṣeré aláìkí báìbù yín fún àwọn náà ṣe wò pé kí o ká sí mọ yín. èmi ò mọ̀ pé èèyàn ṣe yí fàbù níyì. bọ̀ tí bá gbọ́ yín yé dáadáa ẹni pé nǹkan tó ń ṣe. ní tó ṣe mí ẹ má bínú ṣé mo lè jòkó tì í. ṣé ẹ rí èmi tẹ́ ń wò ìlú wa yìí kan èmi kan ni kò sẹ́ni tí ó mọ̀ nígbà tí nǹkan dùn fún mi gangan ni o má ṣayé fáwọn ọmọ ọlọ́kadà
tá a máa jọ jòkó báyìí máa ní ìyá fáwà ẹ fún wọn pẹ̀lẹ́bẹ̀ àfẹnujá ẹ tí ò mú símà ẹ tí ò mú igu wọn mú tán máa hélì mi pé àṣẹ mi wá padà ṣe èèyàn mọ́. so nǹkan tẹ́ sọ fún wa nísìn ni pé gbogbo ilé ìpapàtà ìbọ̀dì ló mọ̀ yìí. nílùú yìí afọ́jú ìlú yìí tí ò ríran ó mọ̀ mi tó bá ti gbóhùn mi ó ti mọ̀ pé mi ni. adití ìlú yìí tó bá rí mi kó má gbóhùn mi ó mọ̀ pé mi ni. àfin bí wọ́n ṣe ń ríran ọ̀sán kò sígbà tí wọ́n rí mi àtàbùkè ìlú yìí I'm a social study of this town. ṣé wàá rí ọ̀nkú nǹkan tí èmi ń try láti sọ fún yín ni pé mo wojú yín mo wò pé bí mo ṣe rin ìlú yìí ká tí mo mọ àwọn èèyàn mi ò rò pé mo rí ojú yín yìí. ó tó kẹ́ máa ń mọ̀ wá ná àjòjì ni àwa nínú ìlú. àjòjì ní ìlú yìí mo sọ bẹ́ẹ̀ náà mo wò pé mi ò rójú yìí rí. ẹ ti ẹ̀ mọ̀ nǹkan ṣẹ̀rí ó ní kó ojú lówó ojú ṣàánú sí ìtẹ́ ti sọ pé ọ̀tọ̀ ni nǹkan tó kàn ti ẹ̀ lẹ́yìn náà káàkiri àwa dẹ̀ rí yín àdé láì bàjẹ́ ńlá fún wọn pé bóyá kákan ti ẹ̀ ṣe yín lóore ká ṣe yín láàánú gbogbo àwọn gbèsè kéékèèké tẹ̀ ń fojú yín jẹ káàkiri yìí ní ìdẹ̀ bá ṣe clear gbèsè yín sìn yìí àwa wá ní business opportunity fún yín ṣé rí bẹ́ẹ̀ ṣe ń wò wá yìí iléeṣẹ́ wa òkè òkun gangan ló wà o téèyàn bá dàbí 20,000 ó lè fi kó bí àbí 100,000 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ o wọ́n gbúdọ̀ kọ́kọ́ invest ná ẹ̀mí pé èèyàn máa kọ́kọ́ fowó wówó ni. bẹ́ẹ̀ni. nǹkan téèyàn máa ṣe fún wa ni pé since téèyàn sọ pé ẹ̀yin mọ̀yàn ẹ̀dẹ̀ mọ àwọn potential clients tí wọ́n lè bá wa dòwò pọ̀ nǹkan téèyàn máa ṣe fún wa. ibi téèyàn máa ti wúlò fún wa nìyẹn gbogbo àwọn tẹ́ sọ pé ẹ̀mọ̀ yẹn pátápátá ẹ máa mú wa dé ọ̀dọ̀ wọn ẹ máa ní pé kọ́ invest pẹ̀lú wa o tó bá dá 10,000 wọ́n máa náà fàní láti lè fi kó bí i 200,000 èyí tó ń tata ó máa lè establish shop. ọ̀rọ̀ yìí ti yé mi bí kéèyàn kó 20,000 wá kẹ́fí fún 100,000. no ó tí o ó lè fi gba 1 million. 1 million láì play bẹ́ẹ̀tì sẹ́rí ìkankan ti ṣẹlẹ̀ rí èmi náà mo sọ ní ìdò wọ́n máa ń pè wọ́n ní jad ọwọ́ Rafiu youngest pm àti Jíbọ̀ ní kẹ́tì lọ́bẹ̀rẹ̀ bí wọ́n ṣe kọ́wọ́ sí báyìí wọ́n kàn bẹ̀rẹ̀ sí gbowó ni wọ́n tún introduce àwọn èèyàn ìgbà iná lọ́ra aṣọ yahoo àti boot ọ̀sán kan òru kan lọ́pẹ́ má ní àjọ ni ó kàn crash mọ́ lọ́wọ́ ni àwọn gnd wọn fún mi lọ́wọ́ tí wọ́n fi crash àti gbà yẹn mo ti ní irú oore bẹ́ẹ̀ mi ní ṣe fún yàn mọ́. ṣe rí àwọn eléyìí yẹn 419 làwọn legit làwa. Bẹ́ẹ̀ni, as a matter of fact, we actually situated in the United States of America. Nǹkan tó ń tọ́ láti sọ fún yín ni wípé àwa ò kì í ṣe bírú àwọn òyìn wọ́n máa nà ní àwọn òyìn legit làwa. Àwọn àgbà náà dẹ̀ ló sọ ní wípé èrè ni sí ni ìsọnilọ́jọ́ àti ìbẹ́sẹ̀ rí wa kẹmọ̀ ní wípé èèyàn gidi ni ẹni téèyàn bá ṣòwò ni. Orí 55 million ni. Ní wọn rí yín. Bẹ́ẹ̀ni mo sọ fún yín. Láì ṣe fẹ́ǹsà. Iṣẹ́ tá à ń sọ yẹn iye nǹkan tó ti ní tí bá ní kí n sọ fún yín kó lè má wà ká mọ́. Ẹ̀mí mi mọ́ra ayé yín ò ní bàjẹ́ àwọn aráàlú wa wọ́n fẹ́ mi fún rẹ̀ Ọlọ́run ní ó ní o wọ́n ní ọlọ́tí olórí burúkú ilé ọtí ni mo ti padà parí orí rẹ̀. ojú ló ń rojú ṣàánú. ẹjọ ẹ̀ẹ́dẹ́ rojú kí lẹ fẹ́ ṣe fún mi gangan. ẹ̀kọ́ tó ń tọ́ra ìsọ fún yín ni wípé since tó jẹ́ ní wípé wọ́n mú ẹ̀yìn káàkiri gbogbo ìlú yìí. bẹ́ẹ̀ so kẹ́ wá mú wa káàkiri everywhere ẹ jẹ́ kó máa mọ̀ ní wípé irú iṣẹ́ táwa ń ṣe lélẹ̀ yìí o àwa ń fún àwọn èèyàn lówó adẹ̀tún yá wọn lówó kọ́dé lè san padà. ẹ má bínú ibi tí mo rin ìlú yìí ká dé tí mo mọ̀yàn dé èmi gangan ló yẹ kó máa pè ní dan ìlú yìí. ẹ̀yin ni kúkú máa pè lóyún. mo ní ọmọ máa yàn tó jẹ́ pé kò sọ ọkọ ẹ̀ ló lọ́mọ. irú ni o. eléyìí tó fi sẹ́yìn lọ hospital tí wọ́n á sẹ̀ máa lọ wò pé káwọn ṣe dna èmi fúnra mi lè sọ dna pé ẹ̀yin kọ́ lẹ̀ lọ́mọ kíní kan ló lọ mo mọ̀yàn gan ni o. such a funny man. mo mọ̀yàn gan ni. so you're gonna go to jail. ẹ ṣe jàre mo dúpẹ́ lọ́wọ́ yìí. ẹ ṣe ọlọ́ọ̀ apá yìí náà ni. ẹ máa darapọ̀ mọ́. kú ti ní báyìí sọ torí ẹ̀ lèmi náà ṣe kí wọ́n. máa darapọ̀ mọ́ ẹ máa fún yín ní salary ní every month kò tún wá ń ṣe yẹn nìkan o ṣe bá ti darapọ̀ mọ́ wa ẹ máa bá a máa ṣiṣẹ́ pọ̀. bẹ́ẹ̀ni ẹ̀yẹ ṣàṣojú. ẹ tún fẹ́ máa sanwó oṣù fún mi. yes now. ọ̀tán oríire àwọn ẹbí olórí burúkú ọlọ́run ní ìwé ọ̀sẹ̀ bisabisa àti máa pàdé oríire. ẹ mọ tí lọ. máa mọ tí ẹ fọkàn ara yín balẹ̀. hello waiter. Sir, what do you want, sir? ẹ fún wọn anything tó bá ti fẹ́. Ọya lọ mú ọtí tí mo mú wá. anything tó bá mu. Anything.
ẹ̀gbọ́n yìí ó ti mú mẹ́fà lé ní o. sọ gbádùn ṣé wọ́n lọ fẹ́ sanwó sórí rẹ̀ ò pé ní. kí ni problem wọn máa ń jẹ gbèsè lẹ́ẹ̀bí a máa san gbèsè wọn. sàmì ilé gbé yín délé sà o. orí ẹ̀ ló dàrú lọ́rùn ẹ̀. àbí ṣe bẹ́ẹ̀ rí àbọ̀ sí finish. àbọ̀ náà owó kan tẹ̀ jẹ́ wọ́n tẹ́lẹ̀. irọ́ sí finish kọ́ nìkan tó ìwà tó wù yẹn. ẹ ti jẹ gbèsè jù ní náà téèyàn bá ti jẹ gbèsè jù ọ máa ń dójú ìyàn mọ ni. alátẹnujẹ ni ọ́ alátẹnujẹ ni. wọ́n ti ṣe fíṣà gáàsà bọ̀ èmi fúnra mi màá rí gáàsà mi ò ní lọ gáàsà tí mo mọ̀ gas line ni. ṣe ti wá dá ọ̀rẹ́ mi wá ní sùúrù jásẹ̀ tún kí ní àmì kébìlì sórí báwa ti wà wọ́n ń wá àwa náà a sì fẹ́ já ni nígbà tá a tẹ̀ wá pamọ́ ká tó olówó padà ẹ̀fọ́ mílíọ̀nù wa ká máa lọ. ọkùnrin mọ̀ ṣe ta ni mo ń kó ń bì kan sí ọ. ẹjọ èmi àti ìjọ ní pírọ́blẹ́mù ni èmi gan ní pírọ́blẹ́mù bí màá ṣe palẹ̀ mọ́ sí ayé ni mò ń wá káàkiri. ṣé wọ́n gbà yín ni. wọ́n gbà mí báwo báwọn èèyàn rí Ìlọrin ṣe fún mi. sọmọ tó ń sọ sa. sọmọ tó ń sọ. ló gà ní fọkàn sọmọ tó ń sọ. ọ̀rẹ́ mi ó ti sọ orí bó ti wà sọ orí bó ti wà ó ti jẹ gbèsè o ó ti fi ẹnu rẹ kó bá ara rẹ ẹnu wọn mo fi kó bá ara rẹ ibi tó o bá ní ilẹ̀ sí ní fámìlì yìí ọ̀nà rẹ̀ ta o. ó dábọ̀ ọ̀dà kan ẹ̀ló ọbalùkí ọkọlọ kí bọ́kọlọ jà o. kì í ṣe lẹ́nì kì í ṣe lẹ́nì. sọ́kọlà ló gbà yín ni. ìwọ ló gbà mí ìwọ ló fà mí fún mi. ọyá fà ìwọ láwọn bàbà náà tó ń dà márùn-ún ń dà.